òjíṣẹ́ kan ni ẹni tó láàgánu sí tọ́lọ́run rán sí wa inú àṣírátù sáà káwà àfáà padà sínú Al-Qur'an ẹ padà sí Suratu Namli àyà 82 Qasim gbogbo ẹ̀yin àfáà gbogbo àfáà tí ń ṣe pé ẹ fẹ́ pẹ́lẹ̀ ẹ já lọ bí àyà yìí Ọlọ́run ló rán sí wa ẹ ṣàdúrà fún ẹ ló ṣeun ẹ mú àfáà ẹ ló ṣeun tó jíṣẹ́ fún wa èmi ń kí ọ wọ́n tọ́ láwọn àfáà gànúlẹ̀ wọ́n máa kí ọ kó ṣeun ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé èpè ò lè ràn ẹ má ṣe pèlè mọ́ bẹ́ẹ̀ sì lẹ́gbẹ̀ẹ́ máa ṣe pèlè ẹ máa ṣe pèlè kàkà bẹ́ẹ̀ ó lè tún máa di àdúrà fún torí wípé ẹni tó ní àwọn àfáà ganu síbẹ̀ ẹni hùn oore ló ṣe fún wa òjíṣẹ́ kan ní tọ́nà ọ̀ràn sí wa ìlú tí a wà yìí ìlú wa Nàìjíríà yìí ọ̀rọ̀ bá mójútó ntẹ́ ń ṣe wá pọ̀ àmọ́ èyí tá à ń rán lọ́wọ́ inú ntẹ́ ń ṣe wá ni lódìdí kalona ọ̀rọ̀ á pọ̀ púpọ̀ débi wípé ọ̀rọ̀ ọ̀ganu ó ti di ọ̀rọ̀ tí àwọn kọ́dà àwọn fíìmù ọ̀padà sí wọ́n fi ṣe fíìmù àwọn kọ̀mẹ́díà ti ń lò àwọn àfáà ni wọ́n sì ń fi ń ṣe kọ́mẹ́dì àwọn fíìmù ọ̀padà sí wọ́n fi ọ̀ganu sí ẹgbọ́ táìtù fíìmù rẹ̀ àwọn àfáà ni wọ́n fi ṣe fíìmù àwọn ọmọ kéékèèké àdúgbò tí ń ṣe kí wọ́n máa fi ṣẹ̀fẹ̀ pé èyí ṣe tó ọ̀ganu sí gbogbo ọjọ́ tí wọ́n bá ti ń lo sígà yìí àwọn àfáà lánìí olórin ló lò ó dẹ̀ lómi ní kọ́lọ́sì ẹlẹ́ wọ́n ti ní kọ́lọ́sì ẹlẹ́ àti rí àwọn olórin tí lò nísìn bí rúṣàṣù òun náà ti ní ńlẹ̀ fún wọn lò àwọn àfáà ni àwọn oníṣẹ̀ṣe ti lò ó wọ́n ti fi bú wa àwọn àfáà ni naam mo ti wá sọ díẹ̀ nù wíjẹ́hàtù nazar ó ti bá ń fíw ti wá lórí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí a ti sọ mo ti sọ wípé àwọn kan bẹ nínú àwọn èèyàn tó jẹ́ pé báwọn èèyàn bá ń wo ìta ọ̀rọ̀ àwọn ọmọ wo nú ilé ọ̀rọ̀ inú ọ̀rọ̀ lèmi ń wò gbogbo ibi tó ń kálukú lọ ni lè pé kèé sọ̀nà ọ̀nà ní gbogbo àtúníwá àtẹlẹ́yìn ó ti bá wọn kullun ala tariq kullun ala thawab kó wà ní tí ń wíye gbogbo kó wá ló sì wà lójú ọ̀nà àmọ́ a wà pè wá a pè àwọn àfáà wa a pè àwọn ọmọ akéwú a pè mùsùlùmí wípé ẹ fojú sùnùkùn o ni wọ́n fi ń pe kéde kan ní ọ̀rọ̀ sùnùkùn a fi ojú sùnùkùn o a ti sọ díẹ̀ mbẹ́ nípa sábàbí kí ló fà níjọ́ òní ìníjẹta mo sọ wípé ànábì sọ pé ó padà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ẹlòmíì ò wá understand a tún wá mú mi wá lónìí a dá ọ padà sí al-masdaru al-awwal masdaru tasri' ó ti wá wọn sọ́ọ̀sì ṣẹ̀ríà a dá ọ padà síbẹ̀ ó ti yé náà òun náà ni wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń ṣépè àkọ́kọ́ náà ni wípé ẹni tó sọ wípé olórin tó ní wọ́n ganu yìí wọ́n ní àwọn àbá àganu àwọn àfá àti wà ganu sọ́dọ̀ wọ́n nílé bàbá àwọn ọ̀lọ́ wọ́n nílé kí ní wọn ọ̀lọ́ wọ́n sì wà ganu sí yàí ọ̀dọ̀ náà ganu sí yàí tí àkọ́kọ́ tí èmi kọ́kọ́ níbẹ̀ ni wípé kéde pé kéka ìpè gbogbo ìpè tí kó wá sẹ́ kò sí ìpè kan tí ó sẹ́ máa la kò lè sẹ́ irọ́ ni orí àwọn àfàlà Kùránì alẹ́ yóò tó máa lówó sí ẹ̀sìn ta kún ta ẹ gbogbo ìpè táwọn àfà sẹ́lẹ̀ ò lè mú kò lè mú rárá bó ṣe wù ọmọ ìpè ó lè mú lọ́nà wo lè fi lè mú kí ni ìwà ìpè tó wù ó láwọn àfà ganu sọ́dọ̀ ṣé wọn ọ̀gá sọ́dọ̀ ẹ̀ wọ́n wá ní kó ṣe sọ́rí kò pè wọ́n nù tọ́ba jó òun ló pè wọ́n kò ní pé ọ̀gá sọ́dọ̀ ọ ò lè pè yẹn wá kó pé àlejò wá kọ́ wá jò kó tì ọ́ kọ́ ọmọ welcome ẹ̀ ẹni ó pè ẹni àwọn tó jẹ́ tiẹ̀ tó pè wá wípé àwọn kú àbí kò pé ọmọ wípé fíìlì kan náà làwọn jọ wà inú ẹ̀ làwọn olórin irú èyí kan tó wá tó welcome Wizkid tó welcome ẹ̀ dáadáa
ó ti wá kódà bí ó pé èyí ò ti mọ̀ wípé ó pè òun kò pé òun fíìdì kan náà làwọn jọ wà ntọ́ bá ara àwọn ọba àwọn mélòó ni nǹkan tó ṣe àfà tí wọ́n tá àfà mi lè jogun bẹ́ẹ̀ tó jogun bẹ́ẹ̀. ọ̀kan nù. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé èpè ò lè ràn ẹ má ṣe pèlè mọ́ bẹ́ẹ̀ sì lẹ́gbẹ̀ẹ́ ẹ má ṣe pèlè kàkà bẹ́ẹ̀ ó lè tún máa di àdúrà fún torí wípé ẹni tó ní àwọn àfà ganu síbẹ̀ ẹni hùn oore ló ṣe fún wa òjíṣẹ́ kan ni tọ́nà ọ̀ràn sí wa. ó sì lẹ́rìí inú alukur'an ẹni tó ṣẹlẹ̀ sí wa yìí lẹ́rìí inú alukur'an ìjẹ́ wọ́n mẹ́rin ẹ̀. èmi ráyà fún bí gbogbo àfà abáláwọn ọmọ sábà bí ń tó ṣẹlẹ̀ yìí tá a sì rí i gẹ́gẹ́ bí wípé ọ̀kan nù òjíṣẹ́ tọ́lọ́run fẹ́ rán sí wa lónìí kò sí bí ọlọ́run ò ti lè gbé òjíṣẹ́ dìde kò dìgbà tí èèyàn bá ẹsẹ̀ kéwú tó bá dà fà tó lọlé kéwú tó dà fà kó tó dòjíṣẹ́ èèyàn lè lọlé kéwú kọjá lè ta òjú kọ́ má di òjíṣẹ́ ọlọ́run èèyàn sì lè má ké nǹkan kan tí ó sì jòjíṣẹ́ ó lè pè lákọrin ó lè jójíṣẹ́ ó lè pè lọ́mùtí ó lè jójíṣẹ́ ó lè pè ọba tí gba ẹnu wèrè sọ̀rọ̀ wèrè láti mọ́ wèrè ọlọ́run ó sì rán sí ọ ọ̀mùtí ọlọ́run á rán sí yàn ọlọ́run á sì rán kèfèrí sí mùsùlùmí kò síbi Allahu ya'lamu ayíṣu yaj'alu rizalatahu ibi ọba wọlọ́run ní tí mú rizala wá kọ́dà ó lè fi mẹ́sẹ̀jì rán ẹnìkan sí ọ tí kìí sẹ́ni rẹ̀ yóò sì fi mẹ́sẹ̀jì rán sí ẹni rẹ̀ kò pé kó ń tọ̀ wọ́n dẹni rẹ̀ o àwọn mẹ́sẹ̀jì wọn ẹni rẹ̀ ó sá gba mẹ́sẹ̀jì lọ́wọ́ ẹ̀ pé ọlọ́run rán sí mi òjíṣẹ́ kan ni ẹni tọ́lá ganu sí tọ́lọ́run rán sí wa inú àṣírátù sáà káwà àfáà padà sínú alukur'an ẹ padà sí suratu namli àyà 82 81 àbí 82 suratu namli a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim a'udhu billahi minash shaitanir rajim yẹ lọ sí òsásì وإذا وقع القول عليهم دعوا وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض أن تكلمهم أن الناس قد كانوا بآياتنا لا يوقنون. Aya nù ni Kọ́sìm ẹ gbogbo ẹ̀yin àfà gbogbo àfà àti ń ṣe pé ẹ fẹ́ pélẹ̀ ẹ já lọ bí àyà yìí ọlọ́run lọ́ọ́ náà sí wa ẹ ṣàdúrà fún ẹ ló ṣeun ẹ mú àfà ẹ ló ṣeun tó jíṣẹ́ fún wa èmi ń kí ọ wọ́n tọ́ láwọn àfà gànú rẹ̀ wọ́n máa kí ọ kó o ṣeun tó jíṣẹ́ tọ́lọ́run náà sí wa fún wa. àmọ́ àyà yìí mọ́ ni níbo la sọ àyà yìí sí. àwa ń ṣe pé ha yóò wálẹ̀ ha yóò ṣubú lọ́dún yìí nǹkan oṣù ọ ọlọ́run wọlé apá kùránì tọ́lọ́run ti sọ àyà fún ọ tọ́ ọmọ tí ń bẹnu àyà tó ọ̀ka ọ̀tọ́ òórí tí ń bẹnu rẹ̀ ọ fi rán èèyàn sí o ti sọ fún ọ pé tó bá yá ìdá wàkọ́ àlèkọ́ olù àléhìn ọlọ́run ní èmi ọlọ́run ìjọ tí ọ̀rọ̀ èmi ọlọ́run ti ń sọ fún yín wípé ń bọ̀ wá bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ àfáà bá kú lẹ́gbẹ̀ẹ́ mi tẹ́ ẹ̀sẹ̀ tèmi máa ń bọ̀ wá ń yọ sí. wàkọ́ àlùkọ́ọ̀lù àléhìn. bẹ́ẹ̀ bá lẹ́ nẹ́jà tèmi ọlọ́run máa ń bọ̀ wá. wàkọ́ àlùkọ́ọ̀lù àléhìn. bẹ́ẹ̀ bá lẹ́ jòkó mọ́sálásí máa ń bọ̀ wá. wàkọ́ àlùkọ́ọ̀lù àléhìn. bẹ́ẹ̀ bá lẹ́ ṣe wáàsí tèmi ọlọ́run máa wáàsí tí àwa àfáà ń ṣe tọ́já sí pé ẹni ó ṣe wáàsí gan ọ̀rá àǹfààní nínú tó sọ gbèlè tẹ́ni tó fẹ́ sọ fún tó ọ̀rá àǹfààní bẹ́ẹ̀. tá a wá sọ wáàsí dídàkudà tí wáàsí wá di rádaràda tí gbogbo médíà wá bàjẹ́. àkàrà ń bọ̀ tí gbogbo médíà wá bàjẹ́ kí èèwọ̀ débi wáàsí kọ́ máa sọ̀rọ̀ wéòlò kó débi wáàsí ọ máa sọ̀rọ̀ onímùsù kó débi wáàsí ọ máa sọ̀rọ̀ àṣejẹ kó débi wáàsí ọ máa sọ̀rọ̀ wípé àbí kí èèyàn lọ lè wọ̀bì kan kó tó rí ayé tó bá ráyé tán lọ́wọ́ ẹ̀sẹ̀ padà sọ́dọ̀ lọ́mù. Kó débi wá sí ọdọ́rọ̀ wípé bọ́ ọba jẹ èèyàn ò ní jẹ èèyàn. Kó débi wá sí pé bọ́ ọba kẹ́yìn sọ́nà òun ò ní ráyé. Àbí tó ọba ráyé tán kó tó wá padà ọ kẹ́yìn sọ́nà ni. Gbogbo ìdàkudà tí gbogbo àfáàdà ń sàmà níyì
ọlọ́run ní tó bá ti yá tẹ́ bá ti wá dàdàkudà bẹ́ẹ̀ làwọn dábàtà mínàlì àrídè ọlọ́run lèmi ọlọ́run ìwà yọ dábà kan lérílẹ̀ dábà àwọn èèyàn tá ń bẹ láyé dàwábù ọlọ́run ni wá inú dábà ọlọ́run làwa náà àwọn èèyàn wọ́n á retí wípé ìjọ tí gbẹ̀yìn ayé bá dé wọ́n ní ọlọ́run ní dábà ó jáde wọ́n wá retí kí kòkó ó jáde ńlẹ̀ẹ́lẹ̀ wọ́n retí kí kìnnìún ó jáde ńlẹ̀ẹ́lẹ̀ wọ́n retí kí ìgalà ó jáde ńlẹ̀ẹ́lẹ̀ àbí wọ́n retí kọ́ni ó jáde kọ́ wá bá wọn sọ̀rọ̀ torí wọ́n retí kọ́lọ̀ ní tó bá ti dìgbẹ̀yìn ayé dábà kan jáde tí ó bá wa sọ̀rọ̀ ẹ̀ wọ́n retí dábà ṣé bí àwọn èèyàn ṣe bí nu dábà ọlọ́run làwa náà làwọn wípé gbogbo àwọn èèyàn dábà ọlọ́run ni dábà kan nu dábà ọlọ́run tó lóun ọ̀ràn sí wa ń gbẹ̀yìn ayé òun lọ́rọ̀ ni. Annasa kanu bi ayatina la yu'minu akarajina lahum dabatan minal aridi ìwà yọ dábà kan ìyọ jáde sí lára ayé tí gbogbo yín jẹ́ dábà ẹnikẹ́ni kan jáde tí ò kéwú ilẹ̀ nìkan jáde bóyá kì í sin rọrùn ilẹ̀ nìkan jáde kò rìn lẹ́yìn àfà ìgbẹ̀yìn àfà àti wá dìdàkudà táyé bàjẹ́ wọn lọ́wọ́ tẹ̀ ń wá owó tẹ̀ wá ọlọ́mọ tẹ̀ ń wá ọlá ayé tẹ̀ wá ọlọ́mọ táàfà àdẹni tí ń mu ọtí táàfà àdẹni tí ń jẹ èèyàn táàfà àdẹni tí ń lòròkulò táàfà àdẹni tí ń lu jìbìtì táàfà àdẹni tí ń bà ná owó níta ọgbọ́ táàfà náà àdẹni tí ń gbé pásù owó tí ọgbà Kùránì lọ́wọ́ mọ́ tí ń gbé pásù owó ni ìwọ̀n fílíǹgì ẹ̀ báyìí sónú ni fílíǹgì ẹ̀ báyìí sónú ni táàfà àdẹni tó yẹ pé tí ọba ṣe nǹkan rẹ̀ àbí kọ́ wá eléré tí ó pè tí ọba ná owó tó rí ìdí Kùránì fún táàbà àdẹni tí ń bá àwọn ẹni ayé jẹ táàbà àdẹni tí ń wọ ẹgbẹ́kẹ́gbẹ́ tí ń wọ ẹgbẹ́ òkùnkùn tí ń wọ ẹgbẹ́ tí ọ̀dà ẹgbẹ́ ìmùlẹ̀ tí kì í bá jẹ́ pé ọlọ́run bá sí ní kó wa ọlọ́run bá ní ká màláíkà ọmọ mú rẹ́kọ̀dù wá láti àlùkìyámọ̀ kan sọ̀kalẹ̀ rẹ́kọ̀dù kó wa ẹ máa juwájú lé rẹ̀ káwọn èèyàn máa rí kó máa wò ọ̀pọ̀ ẹlòmíì lẹ́bẹ̀ẹ́ lérí nínú àwọn tẹ́ ń pè lába tọba ti wá di pé ẹ wá gbà tẹ́ kú nínú ilé ọlọ́run tẹ́ ń wọnú ilé ayé lọ ẹ ń wá àwọn olówó lọ ẹ ń wá àwọn ọlọ́lá lọ ẹ ń kanlẹ̀ kó máa wọn olówó lérí ẹ ń kanlẹ̀ kó máa wọn ọlọ́lá lórí èyí tí wọ́n pè yàtọ̀ èyí tí wọ́n pè ń bí òde ibẹ̀ lẹ́ lọ lè jòkó sí ọlọ́run wá ní wàhálà dábàá kan yọmọ wa bá yín sọ̀rọ̀ yọmọ sọ wípé ẹ̀rí ananasa àwọn àfáà kánú bí ayatina la yu'minu yukinu Al-Qur'an ọ̀dá wọn lójúmọ́ ìyá ẹ̀ wọ́n ń ganú sí ọlọ́run ọ̀dá wọn lójúmọ́ ibi ìná ń ganú sí ìmọ̀támọ̀ ọ̀dá wọn lójúmọ́ ibi ìwọ́n ń ganú sí tẹ̀sùbọ̀ ọ̀dá wọn lójúmọ́ ọ̀dọ́ wáyà ìwọ́n ń ganú sí àfikún déyà ikún tó jẹ àfikún déyà ikún tó mi bí wọ́n jòkó sí rè wọn déyà ìwọ̀n ọ̀gbánu gbogbo wọn àganu kalẹ̀ yẹn táwọn náà sì ní ń dábẹ́ fowó ṣe ẹnu gbólóhùn ní lásán ẹ̀fì àyà yìí tú gbólóhùn ní wípé ọlọ́run fi bá wa wí ni ká lè padà sọ́fíìsì òun ni ẹ má ṣe pè má ẹ má ṣe pè má jáde oúnjẹ ọ̀kànlẹ̀ oúnjẹ ọ̀kànlẹ̀ ẹgbẹ́ èpè kílẹ̀ sẹ́ǹsì kílẹ̀ pé náà mi èyí kílẹ̀ pé náà mi èyí ó kéé bí nǹkan bá tiẹ̀ wá ṣe ọlọ́run tiẹ̀ níjẹ̀ nǹkan kan ṣe bí nǹkan bá tiẹ̀ wá ṣe ṣe inú yóò wá dùn wípé káì ẹ̀ lọ́la àbá ń ganú lẹ̀ ẹ̀rí tá a pa èyí ò ti wá di wípé ìsìlámù ti wá ganu gíga ìsìlámù dàmẹ́ ọ̀gbọ́ gíga ìsìlámù dàmí wípé ẹ̀yà àfáà ní ha èkó ṣe ọwọ́ ládùúrà èkó ṣe nǹkan wá ṣe ẹ̀dùn ìsìlámù ti wá ga èyí ń kọ́ ló mú ìsìlámù ga àwa ni ká chẹ́ẹ̀kì ara wa ká ṣe kíní kan balance àbí tẹ̀wọ́n pè check and balance ẹ̀jẹ̀ á ṣe check and balance àyà yìí ti sọ fún wa wá níbẹ̀ yà ayé òun ọ̀nà yẹn sí wa jọ sọ fún wa pàǹganúlẹ̀ àdúrọ́dọ̀ ọlọ́run mọ́ ọ̀dọ̀ àwọn ayélaganu kalẹ̀ sí àdúrọ́dọ̀ ọlọ́run mọ́ yọ padà wá ayé àwọn ni ẹ lọ lè tọ̀ wọ́n bá yẹ páyé àwọn ọba wá ṣe déédéé tọ́sẹ̀ rẹ̀ yọ dá padà. a máa bí ọ wípé dábàá wò lọ́wọ́ àrètí ṣé kí ni wọ́n lò retí nàbí dá àràdínà làwọn dá bàtàn. òun dákọ̀ ọdún dábọ̀ ọ̀hún wọ́n sì láwọ̀ èèyàn náà dábàá làwọn dà hayawanu natik àbí nínú làwọn èèyàn nígbà tí wọ́n jẹ́ hayawanu natik láwọn náà ń jẹ́ dábàá táwọn sì ń lérí rẹ̀ gbogbo tí ń rìn lórí rẹ̀ náà ń gbé dábàá àwa sì lórí gbogbo dábà ọ̀gá onú ọ̀gá dábà ni wa dábà kan lọ jáde sí wa tó ní tàǹsí ọ̀dà wọn. ìjọ táwọn kọ́ ni ẹ máa kírun
kúkú kí ọwọ́ ẹni tí ó jẹ́ èèyàn sí náà èyí ò ní pé àgbọ̀dọ̀ wọn ká ẹ má ṣe pè mà bó o sì ṣe pè rọrùn gbà. ẹni ká má ṣe pè ní ìtàfẹ́kẹ̀ clarify fún wa ní ṣé kìí ṣe kí bàbá ṣé kìí ṣe pé ẹ̀ ń bí ìjà ẹni tó sọ pé àgánù yìí tàbí ẹ tó wá ní bọ́lọ̀ bá fẹ́ mú bàbá wá ṣé bọ́lọ̀ bá fẹ́ mú ìbára fáwọn àfa ọlọ́run ó gbé gbọ̀nà àbùkù wá fún wa. bí ọba mú bàbá wá fáwọn àfa agbé gbọ̀nà àbùkù ọ̀gbọ́n ni tó ká límù hún ṣé ìbáwí kọ̀ọ̀hún kí odidi dáàbà kọ́ wá jáde pé ẹ ṣe bẹ̀rù ọlọ́run ṣé bàbá wí. tó ká límù hún annahum kánú bí ayatina ńjọ́ tá àfa àti ń ṣe wá sí fàáfà rẹ̀ mélòó láfa gbọ́ ẹ̀jẹ̀ ní tí ẹ sáfà náà ṣe wá sí fún akágbó wá sí ló ṣe fún yín ẹ gbọ́ wá sí. èyí ti bẹ́ẹ̀ ń dìbẹ́ǹdì pé tó ṣe ń dáa. àwọn olè dìbẹ́ǹdì ẹ̀ torí pé ńjọ́ tí ó wọ ńjọ́ tí ọ̀rọ̀ kan kọ́ ṣẹlẹ̀ mọ́ sọ̀rọ̀ lórí ẹ̀. ńjọ́ tọ̀rọ̀ kan kọ́ ṣẹlẹ̀ mọ́ sọ̀rọ̀ lórí ẹ̀ pé tó ṣe ọ̀dà. gbogbo àáfàá ló sì bú mi ńjọ́ náà pé mo ṣe ní tó ṣe ọ̀dà níjọ́ náà ó ká kó ní fa àpàrà síbẹ̀ ní sọ yìí wọn. ó ti báwọn èyí tó ṣe tọ́ da yìí mo tó sọ lórí ẹ̀kọ́ da yìí ẹ tó challenge yìí náà. ó ti báwọn náà lọ. ẹlẹ́ẹ̀kejì òun ni pé àwọn àáfàá àtàná pẹ̀lú àwọn àáfàá tòní ìjẹ́ sáfù kan náà làwà. ìjà lè bá àwọn àáfàá àtàná àkọ́kọ́ ni wípé àkọ́kọ́ mọ ibi táwọn àáfàá àtàná àmọ́ ojú ẹsẹ̀ bí wọ́n gbẹ́sẹ̀ lé mọ́. yèèpẹ̀ ojú ẹsẹ̀ àwọn àáfàá àtàná ti parẹ́. yèèpẹ̀ ojú ẹsẹ̀ àwọn àáfàá àtàná yèèpẹ̀ ojú ẹsẹ̀ wọn ti parẹ́. kẹ́ni nǹkan máa ń wò wípé lóòótọ́ àwọn àáfàá sì ṣẹ́kù nulẹ̀ àwọn tó ṣẹ́kù nulẹ̀ òun àwọn àtàná òun tí wọ́n èkú àwọn ló ṣẹ́kù àwa tòní tà ń bẹ létòní tà ń bẹ ojú ẹsẹ̀ àwọn àtàná òun àti ń bẹ mọ́ àwọn àbá àtàná dára tọ́pọ̀ kọ́sìm àwọn ti dára tọ́pọ̀ àkọ́kọ́ ni wípé kíní kan bẹ tí ọlọ́run fún àwọn àbá láwọn bàbá àtàná tí wọ́n lo ayé tá a bá erípa wọn àwọn tá a bá àwọn tí wọ́n bá àwọn tí àwí àtàwọn táwọn náà bá nínú àwọn àfáà tó ṣẹ́kù ẹ gbọ́ nínú àwọn àfáà tó ṣe kíni nínú àwọn àfáà tó ṣẹ́kù náà bàbá wa àgbà àfáà wa àgbà ilé tátàmbàrà bàbá wa ìmáàmù ojú ẹkún sàlẹ̀ tó kú kọ́lọ̀n bá wa fèríjì wọn. wọ́n ní wọ́n ń bẹ lọ́dọ̀ bàbá wa àgbà láàrókùn wọ́n ní wọ́n ń bẹ ń ta bàbá láàrókùn lọ́dún náà àwọn ìdáyé wọ́n ní wọ́n ń gbé wọ́n ní àwọn oní ológun ó ti wà wọ́n wá ń kọrin bọ̀ wá wọ́n ń ṣe gbogbo ẹ̀ bọ̀ ó ti yé wà wọ́n lé bàbá wa ojú ẹkún máa mú wa wọ́n tata ojú ẹkún sàlẹ̀ wọ́n bá ní kọ́ wọn kó lọ wọn pé ẹni wọ́n padà wọn gbọ́dọ̀ gbà bí wọn ìgbà tá a fà kọjá ẹ padà wọ́n ń pa àwọn òní padà ní bàbá náà bá dìde bàbá wọn bá fi ẹsẹ̀ lé ilẹ̀lẹ̀ wọ́n rìn lọ́wọ́ yìí wọ́n sì rìn lọ́wọ́ yìí ẹni wọ́n kọ́ náà àwọn àlejò tó bá tó bẹnu ẹ kọjá ń bí ojú ẹsẹ̀ mi yìí káì lọ́kọ́ bá ní kínú àwọn ológun tààrà àwọn àdá èwo ní jẹ́bà òní kọjá nígbà tí ó dán kankan bí ojú ẹsẹ̀ rẹ̀ àbá ẹ rò pé iná ẹ̀lẹ́tíríkì jọba ìṣẹ́wà yìí ọ̀nà rẹ̀ àbá ní ndé padà òun ní kù alẹ́kọ̀ọ́ ọmọ agbára ọlọ́mọ mẹ́rin alẹ́ padà ogun ọba padà lẹ́ẹ̀ náà irú ẹ̀dà lónìí a sì mọ̀ tara àwọn tàà ní mọ́sánmà aláàtí tara ìsíwá àti chicken àgbọ́dà síbi táyé jẹ́ ata ẹnùká tó kú táwọn àfáwò tí ìta tó wọ́n ètí ìgbéta òun ni kó bá kùrán nílé kọ́ta láwọn ìkọ́ta àwọn gbogbo tí ń jẹ́ ìjà àfá àpáta ni wọ́n ti ta sáà lórí ìgẹ́rù kàrámọ̀ mọ́ báyìí a lè dán wò bó o sì dán wò ìtọ́rọ̀ òun èkún ọ lọ́wọ́ òun ni kó o ní nǹkan mẹ́rin èyí wọn là ń pè ní haiba nǹkan mẹ́rin lọ́wọ́ ní kó tó ní haiba èyí tá ń pè ní haiba òun ni ká pè pé ọ̀wọ̀
láyé sọ̀wọ́ tá ń fòkun sí ọwọ́ tọ́lọ́run ọwọ́ tọ́lọ́run wọ́n ń pè ní haiba kí wọ́n rà àfà kó didi olórí ìlú orí àfà kó sì lọlẹ̀ ọgbọ́ kọba lórí àfà káàfà ń káàfà ọmọ bọ̀ wá kó sì dìde rírà gẹ̀ ìyá marhaba ẹ máa wọlé àfà ó ti yé kí gọ́ọ̀nà orí àfà kó dìde lérí àgẹ̀ lérí àgẹ̀ ọlá rẹ̀ kéyìn ó tó lọ ní irú nǹkan bá ní ẹ̀yìn bá ń ṣe ní báwọn yẹn kéyìn ó tó lè nírú eléyìí kéyìn ó tó lè nírú nǹkan bá ní ó gbọ́dọ̀ ní àwọn nǹkan mẹ́rin kí háìbà àwọn tó bọ́ sí la kó tó di wípé àwọn ẹni ayé ó máa rà àfà àwọn sì máa lọlẹ̀ wọn ò ní lè síjú wo àfà báyìí ọgbọ́ ṣe wọ́n lójú àfáǹdá sàláàtì ṣe wọ́n lójú aláfáǹdá gbé ojú wọn débi wípé àfẹ́ sábà síjú wọ́n yẹ̀ báyìí torí bọ́ bá síjú wọ́ lásìkò tí bá ń bínú lọ́wọ́ nǹkan lè ṣe yàn ṣé o sá sí náà wíẹ̀ pé bá fàǹdá bá wù ọ́ tó bá bá yọ ọlọ́run pàdé tiẹ̀ dànù bọ́ bá sì bá bínú àfáǹdá pàdé nǹkan sí ọ̀nà ni ọwọ́ mú àfáà náà máa dojú bọ̀ lẹ́wọ̀n sábà wù yàn pàpà jùlọ tó bá bínú sí ẹ̀wọ̀n ní wọ́n tọ̀ wọ́n pẹ́ táwọn bá síjú wọ́ ọlọ́run lè máa fi nǹkan sí ojú yẹn ti wọ́n ojú yẹn ti wú ọlọ́run jù ojú yẹn ṣe kí ni ó ti wú ọlọ́run jù wọn ò fi wú ayé wọn ò sí wú ayé wọn ò sí wowó wọn ò sí wọlá wọn ò sí wó yìí wọ́n sì wú ọlọ́run wa ìmọ̀lẹ́ ọlọ́run tàjá lé ọlọ́run wa wọnú ojú náà ọwọ́ di wípé bí èèyàn bá wù ó lásìkò tí ń bínú lọ́wọ́ ọlọ́run ó sì máa bínú sóńtọ̀ nǹkan mẹ́rin ni àkọ́kọ́ ń bẹ ni wọ́n èyí tá ń pè ní alqanaa àfá gbọ́dọ̀ ní ayọ̀ ọkàn dédé ń tọ́ bá bọ́ sọ́dọ̀ àfá kójó tóun máma wá kọ́pọ̀ alhaakumut takathur hatta zurtumul maqabir àbá gbọ́dọ̀ wá kọ́pọ̀ ọgbọ́dọ̀ wọ́n lè ní àbá ń di ẹrù bí ẹni tí ó ní láti kíyàmà ó ń di ẹrù bí ìgbà tó láti kíyàmà ẹni tí ó ṣe wá sí wípé ẹwáyé ma níwọ̀n bá ẹ̀yin náà wo bí wọ́n ṣe ń lálàṣẹ gbogbo tí wọ́n rí ẹwà ṣe ń fowó ṣòfò tó ń bà ní owó ibi tí ò ní àǹfààní kankan mẹ́ ọwọ́ níbo tí ń bà ní owó tó ń lálàṣẹ owó ni bẹ́ẹ̀ ni háìbà ọlọ́run wa sọ̀kalẹ̀ sí ọlá àwọn àti pàṣẹ yọ̀ọ̀sẹ̀ ó ní mú méjì ó mú owó àbí kó mú àṣẹ ọlọ́run àtowó àtàṣẹ ọlọ́run yẹn pàdé pọ̀ ọgbọ́ ìyẹn wọ̀rọ̀ ní kọ̀nà ẹlẹ́ẹ̀kejì ó ní wàrà àlùwàrà àsàjẹ́ ni pé ń tọ́ ọba fẹ́ jẹ ọyẹ ẹ̀wò sí halal ní àbí haram ń bọ́lá ti wá rí kọ̀nà àmà kò sí kọ̀nà gbogbo wa yìí náà níjọ́ ń ṣe o ìyẹn bá àfà kan àmà gbogbo apáta ni o láyọ̀ ọkàn ó ti wà òun ní pín Islam kó wá di pátì torí owó sì lásàjẹ́ bí yẹn gbówó fún wa nísìn kẹ́ni fọ́ bọ́ ọ̀dọ̀ nísìn ìmọ̀ á lè rí ebolo tiri kí n tọ́ka lè gbẹ̀lú tiri. alùpùpù àtọ́lọ́run ságbó wá káwọn máa náwó mọ́ wá gba owó ni ẹ wá rò wípé irú àṣẹ táfà ń dápa èmi náà wà á pàṣẹ pé ọyá jòkó ń bẹ̀rù wà kò ní jòkó kankan mo ló sì jòkó. òun fi lè pè táà ń ṣe òrì sẹ́yìn rọ́là ń pa. ní tí àwọn tàná fi sọ pé báyìí ní òrì tó ti rí bẹ́ẹ̀. ẹ wo yà fáà tí ń tẹ́tẹ́ pẹ̀lú ẹ̀ nǹkan ọ̀sẹ̀ ẹ wo yẹ ní ìpè ọ̀sẹ̀ yìí. kò sì lè sẹ́. ọ̀gbọ́ ọ̀nà àjò alwara ẹlẹ́ẹ̀kẹta ni azuhuru ó ti bá wọn azuhuru bima fi aidin nas ká sá fún ọlá tí ń bẹ lọ́wọ́ olówó ká sá fún ọlá tí ń bẹ lọ́wọ́ gọ́vnà ká sá fún ọlá tí ń bẹ lọ́wọ́ pírẹsidẹ́ntì ká sá fún ọlá tí ń bẹ lọ́wọ́ àwọn ẹni ayé ká sá fún kó tó máa fi wá wa ká tó tilẹ̀ mọ́ níbẹ̀ ní ìsinlé wọ́n ní gbówó wọlé ní ìsinlé kọ́ ìyàn lódì ọ̀pá ọlọ́lá tí àtòrówó ti pẹ̀lú owó rẹ̀ àti gbogbo nǹkan rẹ̀ òun ní wá lọ́dọ̀ rẹ̀ ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin àtàkùà òun ní bẹ̀rù ọlọ́run pàpín náà wà nù ọ wà ní bẹ̀rù ọlọ́run òun ní máa bá tìyàn jẹ́ òun ní máa ṣàṣìyàn òun ní máa ṣàbúrú fọmọ ọlọ́mọ òun ní máa jẹran àfẹ́ ẹgbẹ́ lẹ́yìn ó sì ní bẹ̀rù ọlọ́run débi wípé òun ní pa ẹnìkan lẹ́kún kí wọ́n fi jayé ó ní bẹ̀rù ọlọ́run òun ní lòlòkulò ó mọ sọ níbi àkọ́tì jẹ́ ẹ̀ta náà nígbà tó gbé olóńgbò ìwọ tó fẹ́ sọ fún yẹn yìí pé nígbà náà yìí pé nǹkan ó sì ọ wá tápù àwọn àfà
ìwọ tó ti gbé olóńgbò tí wọ́n náà sì mara rẹ̀ olóńgbò àyè ó sì fọ́ odó wọn lérí láyè ọwá fọ́ odó wọn lérí ó jù sínú agbára àsínrín òun láàyè òun lè tíún pí ó nínú agbára ọní ọ̀gá ọlọ́gá ẹ̀wọ̀n lóhun èké oní èké lóòótọ́ amára ní ó jù ú náà láyè bẹ́ẹ̀ ọwá mú ìwọ̀n tán ọwá má kò kàdìẹ wọ́n láà já oòrùn yìí ní ọfà ọrùn já fáù okó méjì rẹ̀ ọwá dú òkè tí ọ̀dá ẹ̀jẹ̀ sí ọwá mú ọmọ ka òkú àbí ọrùn ọwẹ́ ojúsú rẹ̀ ọlẹ̀ ẹ̀lú àfihàn àbí bá gbẹ̀yìn ní ọ̀dàdé ọwá ṣe gbogbo ẹ̀ tán ọwá ń lè fi sinapu lò ó ní nítorí pọ́ ọ̀fẹ́ lówó lọ́wọ́ ṣé irú gbogbo olòkulò tó ń lò yìí ṣé irú ẹ̀ ni wọ́n fi pàṣẹ tí àwọn àfáàndá ń pa ṣé irú ẹ̀ ni wọ́n fi pàṣẹ tí bàbá wa ṣé ń kàmá ní ń pa ṣé irú ẹ̀ lè pàṣẹ tí gbogbo àbábá àgbàdùdó máa fà àgbàjì gbogbo àwọn àfáà tí wọ́n ti lọ àfáà ń sóró bàbá ṣé káàdàm irú àṣẹ tó ń pa bẹ́ẹ̀ lọ́pàá ò ní bẹ̀rù ọlọ́run àfáà dájú àwọn tẹ́ ẹ wí yìí àwọn ti rí yín tán wọ́n ti mọ password àti code àti gbogbo ẹ̀ kò sí ń tọ́ pamọ́ ń pa àwọn àfáà fún wọn gbogbo tẹ́rí táwọn oníṣẹ̀ṣẹ̀ àtàkì wa ohun in tó fa tán fi àtàkì wa ní wípé wọ́n ti rí wa tán àwọn èèyàn wa ti dọ́dọ̀ wọn àwọn àfáà Islam wọ́n ti dọ́dọ̀ wọn wípé ẹkùn táwọn bàbá yín ní jáde táwọn bàbá wò ṣiṣẹ́ mọ́ wọ́n ti wá nǹkan tí ń bẹ lọ́dọ̀ àwọn ṣẹ̀ṣẹ̀ ẹkùn tí wọ́n àwọn bàbá jáde ogun tí àtàwọn bàbá láwọn fi wá kalẹ̀ fún wa kò ṣiṣẹ́ mọ́ kò tó wá jẹ ya tí alùpùpù alágàrá mi kúlù màkánì owó díẹ̀díẹ̀ ní gbé wá ẹgbẹ́ yìí tí ọmọ gbé wá tá ń pè ní gbé wá wàyẹ̀ sùrákà láwò tó ẹ ti gba tí ń bẹ lọ́wọ́ wọn àwọn sẹ̀sẹ̀ wọ́n ń lálì wọ́n wá àtàkì àwa ẹ̀ wá ní àdéhìn kankan ṣe kò sẹ́ni tó wá orúkọ Ọlọ́run tí ó fi di wòlíì Ọlọ́run mọ́ orúkọ Ọlọ́run tí ó fi dolówó ní wá báwo lẹ́sẹ̀ pa gbogbo ẹ̀kọ́ tọ́lọ̀ bá wá lọ́dún ẹni báwọn sí wa pé wá tawájí ebúlé ká padà sínú ilé ní ebúlé ká wọ́n àgànú wọn ká sì padà sínú ilé èyí jáwà lọ padà èyí tàwọn bírò èyí kéde tó bí wa nú tó bí wá pọ̀ lè pè ẹ̀ẹ́dẹ̀ bá ṣe ẹ̀jẹ́ ni kí ló dé eléyìí náà bí wọn ó kálukú náà ló bí wọn a ní ẹsẹ̀ pèlè ìntòwìwù ni ẹjẹ́ àwò kí ló fà á àìsọ́rọ̀ nǹkan ní ń bá wa wí èyí tó táwọn ọ̀rán ti káwò òrò ń débi pé tẹ́lẹ̀ jẹ́ pọ́nà ní ń bá wa sọ̀rọ̀ yìí ṣàlùbàrà wọ́n yẹ ẹ̀yà àwọn àfà gbogbo nǹkan wọ́n ti rí o ẹ má jẹ́ àdọ́wọ́ bo nǹkan kan mọ́ àwọn àfà gbogbo èyí tá a sì ń bá bọ̀ wáyìí kékeré yìí tá a bá padà sọ́fíìsì tọ́lọ̀ ní apadà sí ẹ̀sìn tí ó sì àwọn àfà yóò jù wáyìí lọ àmàbùkù ní ń kó bá àwọn tí wọ́n jí àgbàlagbà tí ń bẹ nulẹ̀ táwọn ò ṣe é báyìí torí bá ti ń sọ yìí náà àwọn àfáà tá ń bẹ ń ta àwọn là ń kéré ibú ìwálé fáwọn àgbàlagbà tí ń bẹ nulẹ̀ àwọn là ń kó wálé fún wọn àwọn ọ̀dọ́ àfáà àwọn tá a jẹ́ ọ̀dọ́ àfáà àwọn là ń kó eré ibú àtàbùkù àtẹ̀sí yìí wálé fún àwọn bàbá tó bí wa tí wọ́n bẹ nulẹ̀ táwọn ọmọ nǹkan kan pa nǹkan yìí tọ́ra là ń lè bá wọn àwọn bàbá wọn ò ní jáde lọ gan ibi wọn bá pè wọn ṣe nípa wọn bẹ́ẹ̀ lẹ́yìn òde àdúrà kó wọn pé á kó wọn á sì kú wọn pè wọn ẹsẹ̀ wá pè wọn lé wọn tó wá ni bá a ti bá wọn nù ni àwọn adéṣin là ń lè dù á tún máa dù mọ́ra wa lọ́wọ́ ni wíwẹ́ láti ẹ̀kọ́ kọ̀mí síbẹ̀ náà jọ sọ̀rọ̀ ẹ̀ lápẹ́ ẹ̀mí lábájá kọ̀ wá sí háìbà lára natija tí ó bí haiba alqanaha alwara adhuru atakuwa ó ti báwọn àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí rìsọ́ọ̀tì rẹ̀ ẹ̀sáàmù mẹ́rin màwádùn mẹ́rin mọ́dàkan subject kọ̀ọ̀kan ni wọ́n subject kọ̀ọ̀kan ni àsàjẹ kálásàjẹ subject kan ni kí a ní ayọ̀ ọkàn ń tọrọ bá fún akájọ́ tó wa ó di méjì subject ẹlẹ́ẹ̀kẹta òun ni kásákò lọ́dọ̀ tí ń bẹ lọ́dọ̀ olówó káwọn wò bẹ̀ níjọ́ wọn bá fún akágbà àwọn ká mọ́ fàntúláṣì lọ́wọ́ wọn ká mọ́ fògùn gbà lọ́wọ́ wọn ká mọ́ fi rọ́gbà lọ́wọ́ wọn
ká sì má sojú kòkòrò mẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ni ìbẹ̀rù Ọlọ́run ká wá bẹ̀rù Ọlọ́run ká wá lòlòkulò ká wá wà hùwà tá a bá ti wá lélẹ̀ yìí ṣe yọ wá bí sùúrù yọ wá bí kí là ń pè háìbà sí wa la háìbà wọn ni pé báwọn yẹn bá wá rí wa yìí máa ń lé Ọlọ́run ni wọ́n mọ̀ wá rí lójú wa wọn ò ní mọ̀gbà tí wọ́n tẹ̀ bá. bàbá yìí mọ́ wá gbà lọ ni ọlọ́mọ́sà bá wa mójútó bàbá ọlọ́mọ́sà bá wa mójútó bàbá ọlọ́mọ́sà bá wa mójútó bàbá kó dé bàbá ọmọ bẹ pẹ̀lú àlàáfíà bàbá wa ìmámù àgbà alẹ́sọ́ọ̀bì mílí ìlfàm míàfìmíà bàbá ìmámù àgbà inú gbogbo tí ń jẹ́ àfà láyé lónìí tí ń jẹ́ àhímà láyé lónìí ní gbogbo àyè kò sí bàbá ìmámù àgbà kò sí gbogbo òlú mọ pé ìbá fi kò sí ń bẹ lóde tàǹtó bẹ̀ ó kálukú ọ̀pá lọ́ni wọn ò bí ó ń tọ̀hún dá bàbá ìmámù àgbà lọ́ni ta ló ń tọ̀hún àfà àbòrò tí ń bọ̀ ìmọ̀rò tí ń jẹ́ àfà àbọ̀ olówó ní ọmọlò ti lówó oníyìwú ní ọmọlò ti níyì ọ̀hún tó wà níwájú bàbá ìmámù àgbà adúgbò pa lọ́lọ́kọ̀ ṣe báyìí ó tó bẹ́ẹ̀ adúsọ̀kẹ́ nìkan ìjọ tẹ́nìkan wá bẹ́ẹ̀ dára ẹ̀wò tó fẹ́ wú rẹ̀ àwọn ìmámù àgbà fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe nǹkan kan lóde ó ń tọ́ wọn ní ẹ gbọ́dọ̀ ṣe lápèjúwe kí wọ́n fẹ́ ṣe kútú bàbá rẹ̀ ẹ gbọ́dọ̀ ṣe kútú àní bàbá wa dákẹ́ báyìí lápèjúwe nù èyí ní sọ bí nǹkan àwọn ti lọ mọ̀kàn ọ̀rá sọ báwọn oní èyí ní sọ bó ti lọ gan bàbá wa dákẹ́ wọn wò báyìí bàbá ní kò ṣẹlẹ̀ ní kò ṣe ní ṣẹlẹ̀ jókòó pẹ̀lú jàlálà àti tó nù ní ilẹ̀ rẹ̀ kó o máa tó délẹ̀ rẹ̀ tó jòkó rẹ̀ kò sì dìde tó ipa ní gbogbo program ẹ̀kan náà oníwúlẹ̀ méjì èyí mọ̀ ojú báwọn kàrọ̀ wọ́n yẹ ọ̀rọ̀ pọ̀ bí ní sọ yìí ojú báwọn Mawlana Sheikh Adam ìjọ tí wọ́n ń bẹ tí bàbá bẹ láyé táwọn dí àgbọn àti Buhari tí wọ́n ń bẹ níjọba lọ́dún náà wọ́n ń bẹ ní dọ̀dọ̀ Barak ni wọ́n bá ní dí àgbọn àti Buhari bá bàbá Sheikh Adam wípé àwọn fẹ́ kí bàbá ọmọ wa ṣe tẹ̀fsírì fáwọn ní dọ̀dọ̀ Barak láì rí asọ́rọ́kì ní presidential ta ni àfáà wo ní ọgbọ́ kọ́dà kọ́ jẹ́ chairman ká tó wá kó didi first citizen. bí ìgbà tí Tinubu bá pèèyàn pé káàfáà kọ́ ọmọ wa ṣe tẹ̀fsírì fún un lásọ́rọ́kì ẹ̀rí pé àfáà ń ṣe ríire láyé àfáà ń mọ̀ láyé wa gbogbo pípa ayé ní ó gbé wọ́n wá ní òun ní nọ́mbà 1 ní gbogbo àwọn aláàfáà tí ń bẹ láyé wọ́n wá kí àfáà àti president lè pèpè wá sí fún un láàyè òun ọwọ́ bá Sheikh Adam wa ní lásòrò kí n máa wá sí àwọn ẹni tọ́lọ̀ ń gbé fún méjì yìí rọ̀ bàbá àtàdé Allahu khairu mimma atakum èyí tó fún méjì yìí rọ̀ ibi tí n ti ń ṣe wá sí ìjú ọ̀rọ̀ yìí rọ̀ àwọn ọmọ akéwù ní ń ṣe fún àwọn ògbó tí ń bọ̀ lọ́la tí wọ́n ń bọ̀ wá tún Ìsìlámù ti lọ́la àwọn ní kọ́ bí wọ́n ti ṣẹ̀ṣẹ̀ àwọn ní kọ́ bí wọ́n ti lùmọ̀ àwọn ní kọ́ bí wọ́n ti mọ Ọlọ́run àwọn ní kọ́ bí wọ́n ti máa ṣe tọ́lọ́run àwọn ní ti wá sí fún gbogbo ara ayé gbogbo àwọn mùsùlùmí àwọn náà wá ń wá báwọn náà fẹ́ jáfàní ẹ̀ kí n wá fẹ́rẹ́ yìí rẹ̀ kí n fa wọn tí ń bíwúdi fún Ìsìlámù lọ́la kí n fi lẹ̀ kí n wá wádùn ẹ̀yẹ ní ayé ibi Ádámù ní síbẹ̀ ẹni bá fẹ́ gbọ́ wá sínú ikọ́ wáyà yìí ẹni tí ọ̀bá ní wá kójò pẹ́ ọlọ́wọ́ sábà kẹ́ Sheikh Adam wọ́n sábà kẹ́ bàbá wọ́n sábà òun bàbá tó níjọ bẹ́ẹ̀ bá ní bàbá tó ní bó ti rí bí bàbá tó bí wọn tí ì ṣe nù wọn èé wá olówó kí wọn èé wọ́lọ́lá kí wọn èé ṣàyọjú hàn kí ọgbọ́ wọ́n wá bẹ̀ wọ́n wípé ó wù wá náà ká jàǹfààní ń bẹ̀rẹ̀ náà ni ẹfẹ́ jàǹfààní ni òkè ọtí dáwà wọn ní wọ́n kí bàbá wa Nàkíbù Nasrawi pé Sàlátì ìwọ tẹ̀lé wọn máa lè nù tí mo kọ́ máa lè lò fún Ọlọ́run ní practice wọ́n wá bàbá Ṣéhù Sàlátì pé kí wọ́n máa lọ lè ṣe nígbà tí ẹ̀ ti practice máa lè practice ń ta akọ ọba ti lò máa lè lò lọ́wọ́ àfáà wo ló lè ṣe irú ẹ̀ irú wọn ni ọ̀ka bùkù tún irọ́ Babiola ti tó ní tí bá ń bọ̀ wádọ̀ bàbá Sheikh Adam lẹ́nu géètì ní ó ti bọ́ bá tẹ̀ ọlọ́lá ayé ọni tó ẹni tó yẹ pé Nàìjíríà ọ̀kan ni nígbà náà yóò bọ́ bàtà ni bàbá Sheikh Adam wa kú Abiola wa bẹnu ẹni ó gbé òkú Sheikh Adam Abiola
ọwọ́ abọ́ gbogbo ọlá rẹ̀ àti gbogbo ẹ̀rẹ́ ọwọ́ adẹ ní gbòkú ní sì ń tó àga fẹjá àgbáríkò òkú bàbá Sheikh Yahya Murtada ìjọ wọn kú èmi bẹ́ẹ̀ ní 95 tí wọ́n Sheikh Yahya kú ìdí àgbọn ọwọ́ àmì ẹni ọgbẹ́ sàré aṣọ white báyìí lọ́wọ́ àbí àbá aṣọ white lọ́wọ́ tójú òun rọ̀ níjọ́ náà tòjòtòjò wọn fi ń gbẹ́ sàré ibi wọn kọ́ gbé ẹ sí lára lé wọ́n ní àbáṣà ẹnìkan gbé àbáṣà sọ́lẹ̀ pé iwájú mọ́sálásí ní mọ́sálásí fún sàwọn sí wọ́n wá dì yún wọ́n fẹ́ gbẹ lójú inú wọn tún di wọ́n wá ẹ̀ṣẹ̀ wá lọ bẹ̀rẹ̀ sí ibẹ̀ ni ìgbà wọn ìdí àgbọ̀ndé ó ti wà pẹ̀lú tajíà rẹ̀ bí sí gẹ̀ ẹ̀hún náà ni òun náà gba jígà ọ̀sọ̀ jígà sàré ìdí àgbọn. bàbá Ajíbáyé Aláyà First Diamond àwọn náà bẹ́ẹ̀ àwọn náà gbẹ́ sàré àwọn olówó ńláńlá ni wọ́n gbẹ́ sàré Sheikh Yahya àwọn olówó òlu àwọn tọ̀nkùlù ìlú èèyàn ńláńlá pàtàkì àwọn ni wọ́n gbẹ́ sàré Sheikh Yahya Sheikh Yahya tàwáwì wọ́n bá wọ aṣọ bùbá ọ̀tọ̀ ni tán bá wọ ṣòkòtò ọ̀tọ̀ ni tán bá wọ tìsàlẹ̀ ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ní bùbá ọ̀tọ̀ ń ṣòkòtò ọ̀tọ̀ ń sàlẹ̀ wọ́n èé bàbá Sheikh Yahya wọ́n èé wọ́ṣọ tuntun wọ́n ò sì ní wọ́n tòmásì ọ̀tọ̀ọ̀tọ̀ ní àwọn ẹ̀wọ̀n ọ̀gá irúṣẹ̀ dáhùn yàtọ̀ lè ọ̀tọ̀ ń bùbá ọ̀tọ̀ ń ṣòkòtò ọ̀tọ̀ wọ́n sì dé fìlà wọ́n kàn wọ́n ra gẹ̀ fìlà wáyé rẹ̀ ni àwọn fi gbogbo ọjọ́ ayé wọn ṣe tọrọ oúnjẹ wọn á kú òkú wọn wá ní ìju òkú olórí ìlú lọ torí pé olórí ìlú tápò ní ìwúrà lọ́wọ́ gbé sáré ètò kí ló tó wá kú kí là ń wá kí là ń wá kọ́ sí pàápẹ́ rẹ̀ náà ló ń ká pé olórí ìlú odidi ìdí àgbẹ̀gbẹ́ sáré vice president fàáfà olówó ńláńlá bàbá wa láyà àwọn olówó gbà náà tí ò sẹ́ni ọ̀tẹ̀ wọn wọ́n gbẹ́ sáré láwọn èèyàn ńláńlá wọ́n du òkú wọn ọ̀yẹ́ ní ó lo 65 years láì ó sì kọ́ lé 65 ọwọ́ agbẹ́ sáré Sheikh Yahya tún ọ̀kọ́ lé ẹyọ kan ọwọ́ náà wo nǹkan Sheikh Yahya tún ọ̀kọ́ lé kan tí a bá ní gbogbo ń táwọn gbogbo eléyìí sòkúrúfà hayati dunya àwọn onídìí eléyìí àlùkìyámọ̀ làwọn nídìí odi mélòó odi mẹ́ta bẹ́ẹ̀ ti máa rí nu lọ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tá a sì padà rí ìgbẹ̀yìn wọn tó dáa èèyàn ní ọba tí wọ́n lò wọ́n dára táwọn àfáàtà náà dá yóò dáná táwọn àfáàtà náà dá gbogbo àfáàtà ọba lòun fẹ́ dára táwọn àfáàtà náà dá ọ̀dà ọ̀nà táwọn àfáàtà náà dá tọ́ba náà wọ sọ táwọn àfáàtà náà wọ̀ ó sì gba ẹ̀tẹ́ táwọn àfáàtà náà gbà ọba lọ fẹ́ gun ọkọ̀ táwọn àfáàtà náà gùn rí ó sì gun àbùkù àti ẹ̀sìn táwọn àfáàtà náà gùn rẹ̀ tí wọ́n abẹ́ ṣe táwọn tànú òsín náà lọ́dá wà láìlẹ̀ wọn lọ́dá bèjì náà ilẹ̀ a máa rárá wa létí a sì máa sọ̀rọ̀ fúnra wa Ọlọ́run sọ fún Ànábì Muhammad wípé wasbir nafsaka ma'al ladhina yad'una rabbahum bil ghadati wal 'ashi yuriduna wajhahu wa la ta'du 'aynaka turidu zinatal hayatid dunya ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. ìgbà tí àwọn olówó Madina àwọn tálíkà àwọn olówó Madina àtàwọn ọlọ́lá àtàwọn olówó wọn wá bá ànábì wípé ànábì ij'al lana yawman walil fuqara'i yawman fún àwọn lọ́jọ́ kan tó máa kọ́ àwa lẹ́yìn Islam tó máa pa Al-Qur'ani fáwọn tálíkà náà lọ́jọ́ kan a ní máa jòkó pẹ̀lú àwọn tálíkà ọkọ̀ sínú tẹ̀lé mímọ́ ni a ní máa jòkó pẹ̀lú àwọn tálíkà yóò torí lágbàjá tàbí òkú jẹta yírùn sí mi ọ̀fọ́sọ́ rẹ̀ pàṣẹ àwọn olówó kó máa jáyọ̀tọ̀ ẹ̀fọ́ olówó láyọ̀tọ̀ káwọn tálíkà máa jẹ́ lọ́tọ̀ ọjọ́ kọ̀ọ̀kan káwa ọ̀tá géèyàn ńlá tọ́lọ̀ ń kẹ́ kábọ́ alábìwọ́wọ́ wọ́n èyí tí dìde tọ́lọ̀ tí wọ́n bá sẹ́ńjì wọn. wasbir nafsaka ọlọ́run ẹgbà sẹ́ńjì má jẹ́ wọ́n lọ wọ́n sí ọlọ́run. wasbir nafsaka àwọn tí wọ́n fẹ́ kí wọ́n ànábì ojú òkúti ọ̀rá wo lówó ni olùsí ni wọ́n ojú wò kò woko ó ti máa owó ọlá tí ń bẹ lọ́wọ́ wọn àtowó tí ń bẹ lọ́wọ́ wọn gbogbo wa ìjọba ti fún wọn kò ní ràn wọn. àwọn tí wọ́n fẹ́ kó ojú òkúti alladhina yad'una rabbahum bil ghadati wal 'ashi. àwọn tó ń wá mọ́sálásí làárọ̀ tó ń wá rọ̀lẹ́ àwọn olówó tó wọ̀ ráyè wọ́n máa ká sọ àtúntò rà àwọn tí wọ́n ń jòkó tí ọ̀tẹ́ ẹjọ́ ń bẹ gbogbo ìgbà ọ̀dọ̀ ẹni wà ojú wọn ni wà yìí ń ṣẹlẹ̀ ojú wọn ni gbogbo nǹkan ṣẹlẹ̀ àwọn náà tẹ̀lé ológun àwọn olówó ni àwọn onígangan yuriduna wajhahu
wọ́n retí ojú rẹ̀ èmi ọlọ́run gbà wọn olówó láyé àmọ́ wọ́n retí èmi ọlọ́run wọ́n láta àdó àyínáka àníhàn ọ̀wá gbọ́dọ̀ sẹ́ẹ̀tì ojú rẹ̀ sọ́dọ̀ láta àdó àyínáka àníhàn má sẹ́ẹ̀tì ojú rẹ̀ sọ́dọ̀ olówó láta àdó àyínáka má ganu síbẹ̀ má gàjú sọ́dọ̀ olówó. látàdù àyínáka àníhàn. ẹ má ganu sọ́dọ̀ olówó ìdí àlùkùránì ọ̀dọ̀ àwọn táǹkà lè ganu sí. tùrídù sí nátàlẹ́ àyà àti dúnìyà. torí pé ọlá ayé lọ ń wá lọ́dọ̀ wọn. àgìfálì náà kàlíbàwò àwọn lékèrè náà. má tẹ̀lé àwọn àtọ́jẹ́ pé àgìfálì náà kàlíbàwò àwọn lékèrè náà. àwa tí a ti gbé ọkàn rẹ̀ kú lọ́dọ̀ àkọ́rán ti wa. àwọn tẹ̀ ń lọ lè ganu ti lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ tí ó lóhùn. farabalẹ̀ ayé àwọn ẹni ayé ni wọ́n. ẹ wá dúró owó tí wọ́n bà náà rọ̀lẹ́ wọ́n náà fẹ́ yà fáà ni. àwọn ọ̀ráyè tiwa àwọn ọ̀ráyè tọ́ lọ́hùn ẹ̀yìn lẹ́ ń wọ́n wọn kì lẹ́ ń fa wọn túláàsì ẹ wọ́n fi Al-Qur'ani lé wọn kì bẹ́ẹ̀ lẹ́ ń fa àdúrà lé wọn kì. lẹ́kà nígbà yẹn kó o fún tálíkà tí tálíkà ó fi dèèyàn ńlá tọ́lọ́ wọn fi sàánù rẹ̀ wọ́n á yìí ẹ̀rọ ògbó ọlọ́mọ ní àṣírí kan sí fún yín ó ti wà wọ́n á lẹ̀ fún yín láṣírí yẹ ẹ̀já sọ̀rọ̀ antarawa. àfa mi inú Ramadan òní mọ̀ dáwọn láàmú àwọn tí wọn ní tọ́lọ́run sí mọ̀ dáwọn láàmú. nù bàbá tiẹ̀ dáwọn láàmú yìí wọn kò sá burú mẹ́. lẹ́yìn àfa ti ń pe àwọn olówó wípé ẹ wá dá sí ọ̀rọ̀ Ramadan. ọ̀gbọ́ bí èyí tí àfa Amadu Al-Fulani ṣe kò sá burú mẹ́. èyí ò yàtọ̀ lẹ́yìn tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ àhákú ayùkọ́ọ̀lù irú èyí tí a bá ọlọ́rọ̀wájú Al-Fulani ṣe rè kọ̀sá burú mẹ́ ká pe olówó wípé wọ́n owó wá ká fún àwọn mùsùlùmí kọ̀sá burú mẹ́ sponsor ètò ọlọ́run fún àwọn mùsùlùmí a fẹ́ ṣètò rédíò a fẹ́ ṣètò online a sì fẹ́ hàn nǹkan fáwọn èèyàn ká lọ́dọ̀ olówó ká sọ fún wípé agbé iṣẹ́ ọlọ́run wá bá ọ̀tọ̀ torí pé ó fẹ́ náà fáwọn mùsùlùmí ni ọ̀tọ̀ yìí èyí ọ̀kọ́ làwọn kò sí ìhun èyí tàwọn eléyìí ń da ọ̀sàbúrú mẹ́ ara ṣẹ́ ọlọ́run lè yìí ń wá àágbárú ẹ̀ lọ́dọ̀ olówó ká sì gbà bẹ́ẹ̀ ká sì ná fọ́lọ́ mẹ́ àá ṣe bẹ́ẹ̀ àmọ́ wípé àwa ń lọ lè fún olówó lọ́rùn wípé bí ọ̀sà ìrámọ́tò fún mi bí ọ̀sà ìkọ́lé fún mi bí ọ̀sà ìṣe nǹkan báyìí fún mi sọ́mà kọ́ yàtọ̀ fún ẹni tí ń gba nǹkan fún iṣẹ́ ọlọ́run ó ti wà wọn torí pé ọ̀rọ̀ sì lágbára bó o ti wí hun tẹ́ ń báyìí tẹ̀lé ọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà àwọn àwọn ògbà eléyìí bá torí ìhun lẹ́rìí nínú àdìsí ànábì. náà man àtúfáńlá kálíwà wá lókè àwọn tá a ti gbé ọkàn wọn kú lọ́dọ̀ wa ọ gbọ́dọ̀ tẹ̀lé wọn. àwọn olówó tó yẹ pé ìfẹ́ ẹnu ni wọ́n ń tẹ̀lé àwọn onífẹ́ ẹnu ni wọ́n. àbúrò kòròtà èyí òun ni. náà Qasim yẹ wá wálé ká padà wálé. bàbá ń lọ bí tíra Al-Allamatul Ilori bàbá Sheikh Adam gbogbo wa ká padà lọ síbi Nasimu Saba ẹjá padà síbi Nasimu Saba tí bàbá Sheikh Adam sí káwá wu àwọn àfáà tànábò wọn ti lo àná káwá wu àwọn àfáà tòníbò là ń lò ní káwá wu àwọn onímọ̀ wa lò lọ́la ẹkún tí ń pààyàn nù Islam àyìnà tẹsàbùn ibo la yẹn àfáà ń gbé Islam lọ ibo la wà àfáà ń lọ gan ibo la wà àti Islam jọ lọ ibo la ń fa Islam lọ ṣébi tá à ń lọ rẹ ṣé Islam ń tẹ̀lé wa lọ bẹ̀ Islam lọ lọ́tọ̀ àwọn àfáà sì lọ lọ́tọ̀ Islam ti wá wà lọ́wọ́ orúkà bada al-Islamu gariba fasayaudu gariba kama bada bàtúmọ̀ lùkùrọ̀bà Islam délẹ̀ ní tí ò léèyàn ó dé lájòjì yóò padà tó wá dìgbà kan anábì wá dìgbà kan Islam tún dẹni tí ò tún léèyàn má bí Islam ti wà jọ wọn àná tó ń ṣe ọlọ́run dé tí ò sẹ́ni kan fún tó ẹ̀kọ́ anábì nìkan náà lọ́wọ́ fún Islam ti tún wà bẹ́ẹ̀ nísìnyí Islam wà lẹ́ni tí ń sunkún wípé àwọn èèyàn ń dà Islam ò léèyàn rẹ̀ mọ́ àwọn tó jáwé yẹn ti kú kò séèyàn mọ́ kò sáwọ́ àfà tí wọ́n pé àwọn ni àfà Islam láyé lónìí máa yàtọ̀ báwọn tààrà tí wọ́n bẹ̀ lé tọ́sẹ́kù ẹnu àwọn tọ́sẹ́kù fún wa tí ń bẹ̀ lé òun nìkan ni kọ́lọ̀ jẹ́ mi wókùn ni gbogbo bá ti lọ tán nǹkan ti ṣe
ẹnu àwọn àǹfààní díẹ̀ tó kúta tó ń jẹ ilé àwọn àgbàlagbà kọ̀ọ̀kan tí sì ń bẹ nulẹ̀ táwọn èyí jáde ẹ̀rọ ni wọ́n lórí mídíà ẹ̀ lè wọn mídíà gbogbo àwa tá a kún mídíà ìlàrúgà yóò rò pa wà láàfà àwa nìkan lọ́sẹ̀kù nù Islam wọ́n ń rò bẹ́ẹ̀ ni wọ́n fi ń fa sọ́yà. àwọn àjàsán àwọn àpá wa dá wa láwà ní àwọn àìsè wa wo gíláàsì àwọn láwà ní àṣẹ gbogbo ẹ̀ àdírẹ́sì ẹ̀ àpapọ̀ àfipẹ̀ fún sí àwọn afáàlì tí ń bà lé àwọn àṣẹ gbogbo ẹ̀ àwọn àmọ́ wa gbogbo èyí wọn tà ń sìn fákàrù Islam là ń ṣe àṣẹ amadu Islam à ń ṣe yàrá pé àfa Islam ni wa àwa ṣiṣẹ́ Islam ẹ wo àwọn obìnrin tó ń bẹ méjì àti ẹkún pẹ̀lú ẹ̀kọ́ sọ̀rọ̀ sí wa. alatara ìṣe àti ṣéke táwọn bàbá àtàná ṣe ráìsì fún wa kalẹ̀ wọ́n fi ṣéke ṣe bí àwọn ẹ̀jẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ a sì jẹ́ bàṣù a sì tara ìṣe dànù alónú Islam wọ́n ti wá ara mọ́lẹ̀ gbogbo bá ti gbà padà. Bàbá Sheikh Adamu nínú àwọn àfáà tí wọ́n ti lọ mo fẹ́ kí àwọn jàmáà ó tẹ̀lé wa sáwọn yẹn sì ń tẹ̀lé wọ́n bẹ pẹ̀lú ẹ̀ mo fẹ́ kí àwọn jàmáà Islam ó tẹ̀lé wa kí wọ́n wá wo kí ni Sheikh Adamu wí. Sheikh Adamu ló gbé ìkáyà yìí wá inú àwọn tó ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí náà ni ilẹ̀ Yorùbá yìí náà ni wa láwọn al-ayyamul ghadira. أن سلطانا كافرا من سلاطين نيجيريا الأقدمين. yọ̀dà fún inú àwọn ọba Nàìjíríà tí wọ́n ti lọ ọba àkànbẹ́lẹ̀ Yorùbá tí wọ́n ti lọ ọba àkànbẹ́ńbẹ́ tó jẹ́ pé kèfèrí ni. وكان يؤمن بقدرة السحرة والكهنة على كل شيء. ọgbà Al-Qur'ani mẹ́ àmọ́ gbà pé Ifá ń bẹ ọgbà pé idán ń bẹ ọgbà wípé ọ̀pẹ̀lẹ̀ ń bẹ على كل شيء. ọgbà pé àtọ̀pẹ̀lẹ̀ àti Ifá àti dán ojú gbogbo nǹkan lọ ó sì jà Al-Qur'ani lọ ìgbàgbọ́ rẹ̀ nù. وجاء علماء الإسلام. àwọn àfa ìsìláàmù wọ́n dé ìlú ọ̀hún wọ́n fẹ́ lọ lè pè sí ìsìláàmù jẹjẹ pé wọ́n lọ gánulẹ̀ wọ́n fẹ́ lọ pè sí ìsìláàmù ni wọ́n wá déwájú rẹ̀ fáwọn fẹ́ẹ́ rí kábíyèsí wọ́n wá déwájú ọ̀rẹ́ kábíyèsí o àbọ̀bà kan bẹ lókè tó béèrè o ìlà àpè ń wọlé pé ẹ̀sìn ìsìláàmù. إن القدرة لله جميعا. torí kọ́rọ̀ ló ní gbogbo agbára. فأراد هذا السلطان أن يعلم أي الحزبين أصدق قيلا وأقوى سبيلا. ọba ní ẹ bá ń pè abọ́ rẹ̀ wá ẹ pé Ifá gbèdé wá ẹ pé Ifá ṣe kíníkà wá Ifá ń jòkó Ifá ń lọ Ifá sùn Ifá lóṣù ẹ pé ogun wọn jòkó lẹ̀ nígbà wọn á jòkó ọ̀tún ogun wọn jòkó wọn lè afẹ́ tó ń tẹ́ wí sọ wọn lè agbára Ọlọ́run nìkan lọ lágbára kò ságbára mí ìmọ̀ lẹ́yìn Ọlọ́run náà ọwọ́ alẹ́ ẹ̀yọ́ ń fa ṣẹ́ gbọ́ ṣẹ́ gbọ́ láwọn gbọ́ tọ̀ ẹ̀yin àfà àtẹ̀yìn onífá mo fẹ́ fún yín ní. أن يعلم أي الحزبين أصدق قيلا وأقوى سبيلا. mo fẹ́ mẹ́ni tó lóòótọ́ nu yín ẹni ọba sì jó òótọ́ ẹni ọba gbó òótọ́ lọ́wọ́ tó gbòdòdó lọ́wọ́ òun ní tẹ̀lé. فجمع السحرة والعلماء في قصره ذات يوم. ọba yìí wá ní kí gbogbo àwọn àfà dúró ní pálásì ẹ̀ ó ní káwọn onífá dúró àwọn náà ti wọṣọ tiwọn wọ́n fi ọ̀já kọ́rùn gbogbo ẹ̀wẹ̀ kọ́rùn àtìlẹ̀kẹ̀ àwọn àfà náà wí láwà ní wọ́n bọ́ pa lọ́wọ́ ọ̀rẹ́ ìméjì ọ̀rẹ́ afẹ́ dúró báyìí wọ́n dúró àwọn dán ẹ̀yọ́ nínú àyàláwo ẹ̀dúró báyìí wọ́n dúró bẹ́ẹ̀ nígbà wọn dúró bẹ́ẹ̀ ó ní mo fẹ́ dán ẹ̀yin méjèèjì wo mo fẹ́ mẹ́ni tó gbé nǹkan gidi lọ mo fẹ́ mẹ́ni tí góòlù mẹ́rọ rẹ̀ mo fẹ́ mẹ́ni tó ní padà. ẹ̀yà àkàwà fún ọmọ gbọ́ ẹ padà sí nínú sínú sọba ewé òní mo náà Sheikh Adamu lọ́kọ́ kalẹ̀ eléyìí kìí ṣe kìtàbù rásì ẹ lọ bẹ́ẹ̀ káwá fi wú àwọn tàná sáwà tòní káwá pa àwọn tòní yìí kàntàkàntà là ń ṣe. ووعد الفائزين خيرا. ọ̀lẹ́lẹ̀ tí ọba yẹn wíìnì òun dà lọ́la. وأوعد الخائرين شرا. àmẹ́ni tó bá fẹ́ẹ̀lì òun sì àgbákò fún wa. tẹ́yìn àbá rẹ̀ fẹ́ẹ̀lì ògbó yìí wọ́n pa. máa bọ̀ àbá. أمتحنهم في أمرين. olóhùn fi nǹkan méjì tẹ́sìn. أولهما. ẹ̀sán méjì àkọ́kọ́. إدراك ما في الغيب. ètè ń bẹ nínú kọ̀kọ̀ tẹ́nìkan ọ̀ma bó ṣe débẹ̀ ó ti wá òun égbé nǹkan kan sínú kọ̀kọ̀ tẹ́dá kan ní mọ̀gbà tí mo gbé bẹ́ẹ̀ ẹni ọba wa lè sọ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò sì mọ̀gbà tó nǹkan òun débẹ̀ tọ́ba lè sọ ọdún tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun ìlú. ثانيهما. ẹlẹ́ẹ̀kejì. إنزال المطر في الحال. ojú àsìkò ẹ̀rùn sí ni ẹ̀ wá lókè ọ̀run láwàá yìí ẹni ọba lè pàṣẹ fójú òpin ọ̀rọ̀ òun ló wé ni ẹ̀ẹ̀mejì. طلب إنجاز كل ذلك يوما تلو يوم آخر
في الموعد المحدد لكل ذي دين ليظهر الحق المحق والمبطل وفي أول يوم طلب إليهم إنزال المطر. ó ní ọjọ́ àkọ́kọ́ òun fún ẹnìkan ọjọ́ kejì ń fún ẹnìkan ó ti yé ẹni ọba ti wá wíìnì láwà máa ẹni tá a gbé fún ọdún yóò àkọ́kọ́ tó ń pè jọ tọ́lába إنزال المطر. ó ní ẹ̀yin méjèèjì ta ni ó kọ́kọ́ ṣe tiẹ̀ wọ́n fẹ́ kójú ọ̀rọ̀ nísìnyí. وحدد لكل من الكهنة والسحرة ساعات. ó wá fún àwọn onífá àwọn onídán ẹ̀yin òbí dára ogun akójọ wọ́n ti kó ogun wọn lọ́wọ́ gbogbo nǹkan wọn ó ní òfin wákàtí mẹ́ta. ومن العلماء الدعاة ساعات معدودة. ẹ̀yin àfà mo fẹ́ iná wákàtí mẹ́ta ó ní ọjọ́ kan kí n padà síbi tẹ̀ka pé ọjọ́ kan òun ni wọ́n fi rọ òjò ọjọ́ kejì òun ní èso tí ń bẹ nù gbẹ́yìí òun ní tẹ̀kan yẹn ó ti yé ó wá ní wákàtí mẹ́ta mo fún yín ẹ̀yin wọlé ẹ̀kọ́ ṣe ti yín. فتقدم السحرة. àwọn onídán àwọn jáde wọ́n pa gbogbo idán àwọn tí wọ́n pa gbogbo tí wọ́n fi rọ òjò wọ́n ju pàrọ̀ wọn wọ́n ju òde wọn wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n kó gbogbo ẹ̀jọ́ wọ́n jóná wọ́n ebi rẹ̀ lọ sọ́nà òjò ò lè wá wọ́n tún kógi wá wọ́n tún ṣe gbogbo ẹ̀ wọ́n dáná wọ́n wá dáná sí i wọ́n wá ń kọ́fọ̀ sí i èéfín wọn ń lókè ìwé bó bá ti dókè wọ́n bá ti kan sọ́mà òjò ọ̀wá ọ̀yà ìwé òjò máa bọ̀. وتصاعد الحريق والبخار إلى السماء انتظروا أن تمطر السماء ساعات. أن تمطر السماء wọ́n fẹ́ kí sánmà ọ̀rọ̀ òjò sánmà ọ̀rọ̀ òjò títí tó fi di wípé wákàtí mẹ́ta wọ́n fi pé tí wọ́n fi laago wípé time up gbogbo idán tí wọ́n pa kọ́dà sánmà ò change ojú kọ́dà òjò òun bá tó mú sí wọ́n pa gbogbo náà wọ́n ti nǹkan kan ṣe. فجاء دور العلماء. ọwọ́ kan àwọn àbá. وطلبوا ọba wa rẹ̀ nìkan ẹ̀yà àbá. wọ́n ní náà àgọ́ yìí. طلبوا من السلطان أن يمهلهم. ẹni tó já sáájú wọn tó já àbá gbogbo wọn tẹ̀lé wá dìde. ó ní wọ kábíyèsí ọlọ́run fẹ̀mí rẹ̀ lẹ̀. abẹ́tọ̀rọ̀ yẹn dáká lọ́rọ̀ rẹ̀ ni ó ní kí nìkan náà. أن يمهلهم. abẹ́kọ̀ fún wa ní ọgbọ̀n ṣẹ́jú. حتى يرجعوا من مصلاهم. abẹ́sáré kírun náà. فقال لهم. ọba ní sẹ́ gbà pé wákàtí mẹ́ta ni wọ́n dáhùn mọ́ òun arúgbọ̀n ṣẹ́jú bẹ̀rẹ̀ yóò kú tó àlẹ́ àfàwọn àti onímẹ̀ta kò sí tọ́ka òun bá àlọ́ wákàtí mẹ́ta òun lóhùn àdékòjò ò ti rọ̀. àwọn àfàwọn àdè pé sẹ́ òun bá wọn lọ àbá ìdírísù àbá rúgàníyù àbá àdúrà àbá àkínú ọyá ẹja lọ. وتوجهوا إلى المصلى لصلاة الاستسقاء. ọba darí lọ síbi tí wọ́n ti kírun لصلاة الاستسقاء ọba lọ fídì wọ́n bá kírun tí wọ́n fi wá omi mu lọ́dọ̀ Ọlọ́run tànàbí gbé kalẹ̀ táwọn àfáàjọ òun máa ṣe tójú ọba ọ̀rọ̀ tí wọ́n kírun tó bá ń pa náfìlà báyìí tọ́lọ́ wọn sọ pé ẹ̀yin màláíkà ẹ̀ sílẹ̀kùn ilẹ̀ fún àkọ́rọ̀ náfìlà wọn bẹ̀rẹ̀ àwọn àgbàlagbà tí wọ́n ń lò jọ wà náà bẹ́ẹ̀ lórí ṣe wọ́n lẹ̀ pa tọ́lá àwọn tànà tí ń lò ó wọ́n ti ní Ọlọ́run ti ní wọ́n tọ́lá ti ṣe é sì wà lẹ́ẹ̀kan náà táwa tá a ti kẹ̀yìn sọ́lọ́run tá a ti lọ́dọ̀ Ọlọ́run báyìí tá a kàn gbé aṣọ ẹ̀sìn Ọlọ́run kí tá a ń ṣe dáadáa dákì. توجهوا àwọn إلى àbá المصلى ọba dájú kọ bí wọ́n ti kírun لصلاة الاستسقاء وصلوها ọba kírun ودعوا هناك ọba sọ fọlọ́ fún wọ́rọ́ ثم رجعوا. má dojú tì wá tá a bá ti dọ́dọ̀ ọba yìí a ti fi irun yìí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ o ti pàwọn ànábì rẹ lé ti pàwọn náà lé o. ثم رجعوا. ọba padà. وقد قلبوا ملابسهم. akọ́díkọ́làbù. قلبوا ملابسهم. lọ́dà fọwọ́rákàlà òkìkà wọ́n wá yí aṣọ wọn padà sódì. وتوجهوا إلى دار السلطان. wọ́n kálukú bọ́ síbi kan wọ́n yí aṣọ padà wọ́n wá dájú kọ ilé ọba àwọn onífásitì tó táwọn náà retí wọn pé ẹni wọ́n dé wọ́n wá parọ́ tó wọ́n bá pa. وهم ينشدون. wọ́n wá ń kọrin bọ̀ wá pẹ̀lú. وقوي لنا الإسلام. wàkọ́ wu ìlànà ní ìsìlámù ìwọ náà ń bá wa gbé ìsìlámù yìí dúró. لا تهدمنه. má jẹ́ ìsìlámù yóò wó lónìí o. ولا تخزنا. ya Rabbana al-yawma wal gada wọ́n ń ṣètò ni wọ́n sì ń dẹ́dẹ́ tó lákàlẹ̀ má dojú tì wá lọ́dọ̀ ọba yìí lónìí kọ́dà lọ́la tó tún ní kejì náà àmàlù kejì náà má tó jójú ó ti wá wọ́n ti parí tòní àtọ̀lákọ̀ wọ́n wá ń kọrin òun lọ wọ́n là ń kọ́ wàkọ́ wúlẹ̀ wọ́n là ń kọ́ nígbà wọn ó dé tó ń sun mọ́ ọ̀dọ̀ ọba tó bá wọ̀ náà kápẹ́ ẹ̀yà bá ti dé
ọmọ òkùnṣẹ́jú bá rùn nígbà wọ́n fi wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà lójú sánmà sì ń change sí yí padà ojú sánmà ń change sí yí padà ohun tó ń gbogbo ẹ wọlé gbogbo ẹ dákì ara ìwádé tó ṣe gbáà lẹ́ẹ̀kan náà bá omi bẹ̀rẹ̀ gbogbo àwọn labọ́rẹ̀ gbogbo àwọn láwo gbogbo àwọn onífá gbogbo lẹ̀kẹ́ àti gbogbo òkúta àwọn ọpọlọ omi ńláńlá ṣe gbogbo ẹ̀ mọ́ra ògbóná tó dápa lómi pa ebèdè lọ́ba ńgbà tí ó jò yìí tọ́fẹ́ gbé ọba lọ́ba bá họ àtàlẹ́yìn títí dalẹ́ òjò ọ̀dá títí lòru òjò ọ̀dá títí dàárọ̀ òjò ọ̀dá ọba pé ọwá ní ẹ̀lápọ̀ yàbá ẹ̀tún sọ padà ẹni kó mú dúó àwọn àbá àdísó tó ní àdé ẹni ó mú dúó àwọn àbá bá sọ fún ọlọ́run ṣeun ó ṣe bó ti ṣe fáwọn òjíṣẹ́ rẹ̀ tó ṣe fún wa ó ṣe wá dúpẹ́ àwọn àdá òjò náà kó dúó òjò wọn bá sì dúó padà eléyìí ṣe ọ̀rọ̀ fíìmù ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ Nàìjíríà ni òun nínú àkọọ́lẹ̀ yìí ilẹ̀ lábúrò àwọn ti tẹ̀ gbogbo ayé ni tíra yìí ṣèlè kì í sọ̀rọ̀ fíìmù kò ì sí rọ́mbẹ́ àkọọ́lẹ̀ rẹ̀ Nàìjíríà yìí ni kì í ṣèlú mi ilẹ̀ Yorùbá yìí fẹ́sì ni. náà ọba wa sọ pé àádàlíyàwó múlákùn tọ́ba ẹ̀kọ́ ọba gbà wípé lóòótọ́ ni wọ́n á sọ fọ́lọ́run pé rọ òjò tí ó sì rọ bàbá tí ó kà wọ́n lè ṣe bàbá alájàgbà síbẹ̀ nílẹ̀ yìí jọ́ tójú wọn lẹ̀ yìí tàdójò wọ́n ṣe bẹ́ẹ̀ yìí tí wọ́n ní ọlọ́run ọ̀rọ̀ òjò fún wa ó ní tí wọ́n fi béèrè lọ́wọ́ ọlọ́run jọ́ náà lójú gbogbo ayé ohun èkó ń bẹ̀ tójú fìdé ọ̀ka tún nù bàbá lílé yóò sojú wa èyí tó tún sojú wa nù wọ́n náà dáná o àwọn ọ̀jẹ̀jẹ̀kújẹ ni ọba ní ẹ̀yìn lẹ́nu ní ọ̀la alámàsírí àwọn ọ̀rẹ́ ti mọ̀. wàfìlíyà omi sáà ní. gbà tó jọ́ kejì. kábà sọtọ́ọ̀nù bá kọ́ra tá a bẹ̀ ìwọ́. ọba wa fẹ́ dójú tàwọn afá fún rẹ̀ sẹ́yìn pé tààlà kọ́kọ́ ó fojú hàn ọba wa fẹ́ dójú tàwọn afá fún rẹ̀ kò fẹ́ káwọn afọ òun ni. ọwọ́ á pè é lérí abo rẹ̀ ojú ni mele lóru lájò òru tẹ́lẹ̀ kankan ó ní kí gbogbo àwọn ẹ̀ṣọ́ tí gbogbo wọn kò mẹ́ gba security èmi rẹ̀ nìkan ni wíwo lẹ́nu awúwo èmi rẹ̀ nìkan láàmú ti ń bẹ́ ń bẹ́ bí egun kọ pé ní kọ̀tẹ́ni tí ó sọ àfàmàwò márùn èmi rẹ̀ ni o màálù bákọ̀rọ̀ kí ni wọ́n wí àbá bákọ̀rọ̀ tá ń bẹ̀ ìkọ́ màálù funfun ìmúlífàtí mọ̀bìlímà ọba wa fà wọnú yàrá kan òkùnkùn ní gbogbo ẹ̀ ọwá tì í sínú ẹ̀ ọwá tilẹ̀kùn mọ́ ọwá ń sórí pé màálù funfun rèé tẹ́ ń bá ti béèrè màálù funfun ni ó pé ó tẹ́ bá ti kọ́ dafa ẹ̀yin lẹ́sìn kọ́kọ́ sí tẹ́ bá yí pé màálù funfun ni táwọn àfáàná bá ní funfun ni ẹ̀yin ti wí ní ti yín ọ̀rẹ́dì o tọ́lá ilẹ̀kọ́ wí o bá ti sínú ọgbọ́ ó lóun gbọ́ kábíyèsí ọwá tilẹ̀kùn mọ́ ọba sọ ọba sọ kọ́kọ́ rọrùn ọba sọ kọ́kọ́ sápò wọ́n ti gbogbo inú. ọmọ ahọ́dọ̀rọ̀ alifáàdì kọ́ yìí. ń wọ́n dàárọ̀ ọ̀rọ̀ rún o ń wọ́n dàárọ̀ àwọn aláwọ̀ jòkó àwọn onídàjòkó àwọn àfáà náà dé pẹ̀lú láwàní aṣọ àdánà wọn wọ̀ àwọn tọ̀wọ́ tó wọ́n sọ mí wọ́n ní bọ̀tà nǹkan aṣọ kan wọn wọ̀ kí àgùntàn pèsè àwọn pàpà ṣe sílá wọ́n sàn wúlẹ̀ ojú tì wọ́n lónìí ọba wọn rẹ̀ ẹ̀yà alfa ẹ ti dé ẹ jòkó ọba bá pé. ayyukum yukhbiruni bima fi hadhihi al-ghurfa ma huwa. ta ni ó sọ ti ń bẹ nínú léwu lọ́kẹ̀kẹ́ kí ni ń bẹ ń bẹ irú àwọ̀ wo ló ní sẹ́ni kó tó ti gbé báyìí wọn ò tí ì jẹ́ káwọn àbá wọn ò tí àwọn àfọ́ṣe ẹ̀rẹ́ káyèsí èmi mà àwọn sọ. ẹni tó dúró lọ́wọ́ dínkù àwọn sọ ọba dà kínlẹ̀ kíní rọ wọ́n sàdà ńgbà wọn dà wọn yà á kábíyèsí. ìnàfíà àyàwádà ẹranko ní bẹ́ẹ̀ ó sì ní ìwo méjì sí gùn ó sì ní wùrù tó gùn ó sì ní àwọ̀ funfun ọba ní kíni àti ọ̀sọ̀rọ̀ ẹran onímàálù ní bẹ́ẹ̀ kábíyèsí ó ní ìwo tó gùn ó ní ìrù tó gùn ó sì láwọ̀ funfun ó sì sanra kábíyèsí ni ní tí bẹ́ẹ̀ nù ní inú ọkàn mi ó sì gbà tó wọ̀ mọ́ ẹ̀sọ̀ tí ń náà àwọn tọ̀tọ̀ ẹ̀yà bá ẹ̀lókù báyìí tẹ́ ẹgbọ́n tí wọ́n wí o wọ́n níbẹ̀ ní ẹgbọ́ láǹtọ̀ gbogbo ẹ̀ náà gbọ́ láwọn gbọ́ ọya kílẹ̀ yọ sọ àwọn àfá àjọun ni mò ń sọ yẹ́ o àwọn àfá àjọun
táwa láàfẹ́ jọ wọ́n ta ní wọn ọ̀já àwọn nu o gbogbo tí wọ́n ń ṣe wọ́n fẹ́ ṣe fẹ́sìn ni o wọn ò ṣe fowó owó kan fẹ́ gbà o Islam náà fẹ́ kí ọba yọ gbà o tọ́mi torí ẹ̀sẹ̀ lẹ́yìn pàkọ́ wù ìlànà Islam jẹ́ kí Islam wọn lágbára lẹ̀ látàkàdìmọ̀ náà o ọgbọ́dọ̀ jọ̀wọ́ látúnṣinà lè àrọ́bà nìyà o má dojú ti wà lónìí o má wá sí dọ̀là ọ̀gbọ̀n dojú wa. ọba ni. akbara ala ulama. ọkọ̀ ìjọba wa. wasalahum. ọ̀dùn ewu lè yàn sọ. fatahajara ulama fima yaqulun. làwọn àáfàá bá ọba dàmú torí pé ń bẹ nínú àwọn àáfàá yìí tó ń mọ tura ọmọ yẹ̀pẹ̀ ńlá yẹ̀pẹ̀ kalẹ̀ ká sì béèrè tí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ nǹkan wọn sọ ọwọ́ là wọ́n là ẹni tí ó là tó sọ nígbà tó là ọwọ́ akọjú sí àwọn yòókù wípé. lámà sáyàfù kálàsù nàdíyàn. Báàlù Mayari fi xatọ̀ fi rọ́ọ̀mù ní Ulama. Mo ti sọ. Ayélu ìbàkàtọ̀ ó ti lu olùkàtì rẹ̀. Wàwájáda mísìlámà kọ́lá káhánà. Ẹnu wa ní ẹ̀yà ọ̀sán ẹ̀ bàbá wa bàbá ìmọ̀mù bàbá akíní. Tọ́ nǹkan dé o. Dédé tí wọ́n wí pé ń bẹ nínú léwu náà ní bẹ́ẹ̀ o. Òun mo wò yí o, màálù funfun ni o. Ó ní wo ó ní kíní o. Dédé tí wọ́n ní bẹ́ẹ̀ tá a bá sì ní aṣọ fọ́ba wípé màálù funfun ní bẹ́ẹ̀ wọ́n ní ó ti lọ tó wọ́n ti sọ àwọn ni wọ́n wí ni tọ́ ojú tú ìsìlámù o. bó la lẹ́sẹ̀ àròdù ayùkọ́lì fún mọ́ṣíríkì. wọ́n á fẹ́ sọ nǹkan mi yàtọ̀ fún tiwọn màálù funfun ní bẹ́ẹ̀ àwọn wá láwọn ò ní dákọ̀ màálù funfun wọ́n fẹ́ wí nǹkan mi. fún bàbá hàtú wà náà lọ́rù ìlà àdìtàfàkù àlà àyẹ̀kúlù. wọ́n á ṣe bá sùn lórí ẹ̀ ìjọ́rọ̀ wọn dà wá lóhùn sí ọlọ́run wọn fún wa lọ́nà wọ́n wò àwọn afáàní ọ̀nà ń bẹ ọlọ́run ní àmọ̀sùn. ayẹ̀kúlù. wọ́n wá ní ẹjẹ́ apanupọ̀ ká sọ pé. inna fil ghurfa hayawanan. ilé ọ̀kankan tẹ́ ẹ rí òun màálù ẹranko dúdú ní bẹ́ẹ̀. maitan. ó sì ti kú sẹ́wọ̀n pé ààyè rẹ̀ tọ̀hún ó sì ti kú òkú ẹran ní bẹ́ẹ̀ òkú màálù ní dúdú sì ni. ẹja wíwẹ̀ abàgbá ni ṣé ta wá sí ń bẹ́ ẹ̀ ṣẹ́ẹ̀sì rí wípé ní mo ti rí bọ́rọ̀ lóhun ó ṣe àwọn àfáànù rẹ̀ ọmọ ọgá ẹ̀kọ́ ẹ̀mí ọmọ ìká ti tán kọ́ ti tán jáde àwọn tó kù lọ́wọ́ ń bẹnulé wọ́n sì tó nǹkan mọ́. fàdọ́yìká sultanu Huzwan nígbà ọ̀yá wọn sọ fún kábíyèsí nǹkan báyìí tí bẹ́ẹ̀ ni òkú ni dúdú ni ó sì ti kú òun ní bẹ́ẹ̀ màálù sí ni ọba rẹ̀ ni pé ẹ̀yà bá ẹ̀yà àróyà náàbì ń wò tí mọ̀ tó sí rẹ̀. àwọn jẹ́sà lórí àmáhù fi àfúsí khifata al-amri. ẹ̀rù wa tún ń bà wọn àfà olójú òṣèré tiwa báyìí àti ìwé tiwa ó kúkú lọ́rọ̀ wọn ti sí báyìí lẹ́nu wa sọ wọn pé mo ti rí bọ́lọ̀ wọn ṣe yawma la yukhzi Allahu nabiyya ọlọ́run lóhun ò ní dójútà náà wà lẹ́dí náà àmàlú máa wò àtàwọn tí wọ́n bá gbà tún tán tẹ̀lé bàbá wa àwọn alátẹ̀lé yìí kò ní lójú tó wa. faqalabu mina sultan. wọ́n bá wá wọ́n bá ń sọ fún ọba. ayuhila musa atan. wọ́n ní lákùn kábíyèsí wa rẹ̀ pé ẹni báyìí ní sẹ́bẹ̀ ti wí irun á sì o ní ẹ̀bẹ̀sì. ayuhila musa atan fa ajabahum. wọ́n ní lákùn fún 30 minutes àbí wákàtí kan ọba ní kò sí wàhálà ẹ̀ wá lọ́kàtí méjì á sá sí i. faqamu. ọba tó dìde. yas'aluna Allah. wọ́n tún tún ọlọ́run bí lẹ́ẹ̀kejì. yusalluna. wọ́n tún kírun. wa yaqra'una al-Qur'an. wọ́n tún ka Al-Qur'ani. wa yad'una. ọba tún bẹ̀rẹ̀ ọgbọ́n ọlọ́run bá dojú ti wá. falamma atammu. nígbà wọn apá gbogbo ẹ̀tọ́ kan wọ́n ẹ̀sẹ̀ wa balẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ṣàdúrà tán ẹ̀mí wa balẹ̀ pé a ti bẹ̀ a ti fa Al-Qur'ani bẹ̀ a ti ṣe náfìlà a ti tún bẹ̀ yá àti wá kó òun ọ̀jọ́ rọ̀ wọn ìbọn lọ́rọ̀ wa. ẹ̀ sọ. لما أتموا أعادوا الضرب في الخط فكان الجواب كالأول ولكن أوضح من الأول حيث قالوا إن في الغرفة بقرة سوداء àní wọ́n ní ọba ń ta rúùmù náà ní bẹ́ẹ̀ màálù dúdú ni ó sì ti kú ìdí bẹ́ẹ̀ náà nù ní ọba ẹ̀ sí nígbà àwọn wíbẹ̀ ọba ní ìlà àbá àdéké ìwọ agbọ́pàá ọ̀yà lọ lè sílẹ̀kùn ní ìdí wa bẹ́ẹ̀ wọ jáde àwọn abọ́ ẹnu tí wọ́n ti ń dùn pé àwọn abá yìí ó sì ẹ̀sìn olé ní òní nígbà tí agbọ́pàá tí wọ́n wọnú lé àtẹni tó wọ̀ tí wọ́n wọ jáde wọ́n bá wọ́ màálù dúdú jáde tó ti kú
Abala sultan bí fati ìlúkúrúfà wa ìdíkọ́rí bá fi. Ọba wọ́n màálù dúdú jáde nínú ilé ó ti kú. Báyìí dàbí Bákọ̀lá tún sàwùdá méjìlá. Òkú màálù dúdú ó ti wọ́ jáde fún òun. Ọba tó wáyé eré ìbúrú ni àní màálù táwà lé ìgbà ọ̀la síwájú ọba ní mọ́mọ́ ní rí. Àní màálù fún ẹ̀tẹ́ náà wọ́n tán náà orí nǹkan kan bẹ̀ àfi dúdú. Àwọn àfáàdùn ni ẹnìkan wọ́n sọ̀rọ̀ ìwà ń ṣe pé èmi lọ́yẹ̀ fẹsẹ̀. Àbí kẹ́ sọ fún Ọlọ́run kó ṣe nǹkan àmọ́ tí ọba ṣe náà kọ̀ yẹ kẹ́ ló kú. Lè kú kọ́. Ẹ̀sẹ̀ kẹ́ ìdájọ́lé ẹsẹ̀ kan rẹ̀ yàn ẹsẹ̀ kan rọrùn ni. Tẹ́yìn náà sì mọ̀. Tẹ́yìn náà sì mọ̀. Ẹ̀sìn bá ṣe. Ẹgbẹ́ ọlọ́wọ̀ ẹgbẹ́ ọgbọ́n kan lọ́rẹ̀. Kò pé ìtàfí débẹ̀. Jọ́ta bùkú bá wá pẹ̀ ká bínú, kí láà bínú sí? Kò ní pè wá láàfin wá. Jọ́ta ń gbowó, jọ́ta tí tá ń gbowó, tẹ́ ń gbowó. Tàbí pé lówó. Àbùkú wá dé àtúnyájọ pín, ọdẹ jájọ pín àbùkù dá. Ẹtún ní ẹ̀tún bẹ̀rẹ̀ pé. Èpè ní láti ẹgbẹ̀rẹ̀ àwọn ṣẹ́. Ayé ìpè tó lè ṣiṣẹ́. Abáyé so, báwọn àfá àtàná ṣe dára nù ní. Láti bẹ̀. Sọ́dákọ̀ sultan ulama. Ọba yìí lọ́bá sọ̀dákọ̀ àwọn àfá, lọ́bá bá dìde, ọba ń dé sọ̀kalẹ̀, lọ́bá lè bá àfá tó jẹ́ olórí wọn, ọba bá bọ́ adé àti gbogbo nǹkan lọ́bá dì máa fà wípé òun di mùsùlùmí lónìí. Òun di mùsùlùmí lónìí, ọ̀dọ̀ yìí Ọlọ́run wà. Ọ̀dọ̀ yìí Al-Kùránì yìí ń ṣiṣẹ́ lóòótọ́. Ọlọ́run náà yìí ń ṣiṣẹ́ lóòótọ́, ọ̀dọ̀ yìí Ọlọ́run wà. Eléyìí rèé ẹ̀ka nù tí ra ṣe kàádàm. Ẹ̀ka bẹ́ẹ̀ ẹ wá fi jọ́ọ̀jì àwọn àfáà tó ní gbogbo wàhálà táwọn yóò wá ṣe fẹ́sẹ̀ tán fi bá àwọn ẹ̀wọ̀n ní ìsìlámù àwọn ń fi wọ̀bíà wọ̀nbílíkì ìjẹ́ ẹ̀bàjẹ́ wọ́n máa fi dú àwọn àfáà lóde tí wọ́n wá ń rí àmàlà wọ́n fi dú àwọn àfáà wọ́n ń rí àmàlà mbọ̀ wọ́n ń rí àmàlà. ìkẹ́kẹ́ tó bẹ tí ń ṣe wá àwọn àtàjẹ́ mùsùlùmí àwọn àtàjẹ́ àfáà àwọn ọmọ akéwú àwọn àfáà èyí ṣe tí wọ́n ń lòdè náà ìtọ́ ọba lóde tẹ́lẹ̀ àwọn akéwú lè tọ oúnjẹ àjẹkù lóde ọmọdé kéwú gíláàpé oúnjẹ ìpìlẹ̀ sáwọn ti tọrọ oúnjẹ lóde tọ́ èyí táwọn ọmọdé kéwú ń ṣe sùlí ẹwà láwọn ọmọdé kéwú wọ́n wà á ranjú mọ́ àwọn tí ń bá ń jẹun ó ti wáhùn kírísítẹ́nì bẹ́ẹ̀ náà ti ń jẹun ẹni tí èsè mùsùlùmí mẹ́mẹ́ wọ́n retí àjẹkù oúnjẹ tiẹ̀ ní tí ìgbóúnjẹ lè fún tó ọba yìí ṣe ní tẹ́kù pọ̀ mú ẹran jẹ nígbà tó bá yìí wọlẹ̀ àbọ̀ fẹ́ mú bí ó ní bá oúnjẹ mẹ́mà àwọn ọmọdé kéwú mùsùlùmí àwa wúlò kankan kò sí wúlò kankan àwúlò fẹ́sìn àwúlò fọlọ́hun àwúlò wà Kùránì ṣé bá nábì ti gbé kalẹ̀ fún wa nù ni. Àwọn ẹlẹ́kí wà máa lọ ọlọ́run lágùn jẹ́mi ogun ọ̀là àbá ọmọ tó ẹ̀kẹ́ fọ́ ní etí kọ́mọ lọ lékè ẹ̀kọ́ wọn káàkiri wòyí èyí ń ṣẹlẹ̀ sí wọn lóṣìláàbù àwọn míì náà nínú mùsùlùmí mọ́ sọ́njò ní pé ẹ lè gbọ́ kírísítẹ̀nì kan kọ́mọ ní sábọ́dé Jésù àbí sábọ́dé ya Rasulullah sábọ́dé Ànábì Muhammadu àdílá yẹ̀wú jẹ́bi bá ásàbí wá sílá Ànábì Muhammadu yóò gbowó nítorí olè ẹ̀rí tí kírísítẹ̀nì ṣe yùn tí fi Jésù bá ẹ̀ lérí àbílọ̀rọ̀ tí wọ́n mọ́sálásí assalamu alaikum warahmatullah assalatu sí ọlọ́run ẹ̀wọ̀n mùsùlùmí ọmọ ìyá mi láàdọ̀ wà nú ẹgbẹ́ Ànábì Muhammad ìyàwó òun lẹ́yìn ń dùn ẹsẹ̀ tó ń dùn ojú òsì wá fọ́ ẹjù ẹran mi lọ́wọ́ nítorí Ànábì gbogbo rádàrà dá báyìí ayé gbànú Islam àwọn tó yẹ ká mójútó pọ̀ kọ́sìm táà mójútó jọta bùkù bá wá kẹwàá àwọn àfáà tó wá ní kéré kan ẹbí táwọn àfáà à ní àmánà tọ́nà bàbá ẹ̀sáwò a fẹ́ ṣe wáàsí fún elégún ayé ẹ̀wọ́n ni a ṣe wáàsí fún olóró a ṣe wáàsí fún olóòṣà
ayẹ̀kọ́ kọ́dà tó fẹ́ ṣe wá sí fún kìrìsìtẹ́nì a máa yà rẹ̀ wá ayẹ̀kọ́ ni a ṣe wá sí fólówó àwọn àfọ ọ̀gbọ̀rọ̀ ṣe wá sí bàbá àfà fẹ́ sọ wá sí fólówó pé bí ó kù sí ibẹ̀rẹ̀ ibi tó ọ̀dà sí rè a máa fà ọ̀gbọ̀rọ̀ ṣe wá sí bàbá wọ́n dọ̀tà ara wọn lẹ́ẹ̀kan náà ni wọ́n lè ń bú mi wọ́n wà gángọ̀ lórí ẹ̀ gbogbo èyí tá à ń wí nísìnyí à ń ṣe wá sí fúnra wa nù ìṣẹ̀lẹ̀ dálómi ó fi gbọ́ ń ta wí tí ó fi wá wo pé ókè ajásí wípé ń tọ́ ṣẹlẹ̀ yìí ó ní ń tọ́lọ̀ ń fi á lò ń bẹ̀ ká padà síbi tòrásù àwọn àjídáàdì kàkà bẹ́ẹ̀ ẹnu ẹ ti bọ̀rọ̀ jù àáfàá wa sàkàdé náà ní báwí ọ̀rọ̀ tẹ́lọ́run sàkàdé ní báwí. ó lè tẹ́ sọ fún wa lórí bàbá àwọn yẹn níbi tí àwọn àáfàá yòókù lọ bẹ́ẹ̀ ò lọ bẹ̀. báwo ní ṣe lọ bẹ̀ ṣé túláàsì ni kí n wá lọ bí tí gbogbo ọ̀gọ̀rọ̀ yẹn lọ ni gbogbo àgbọ̀rọ̀ lọ bì kan náà máa ká lẹ́nu mu'minuna liyanfiru kaffa mùmíní ọ̀gbọ̀rọ̀ lọ bì kan náà bẹ́yìn kan bá lọ báyà wà kan lọ báyìí á padà lè jáná bì kan wípé ókè gbogbo aná bì kan làjọ lọ ibi tẹ́ ń lọ òun náà lèmi náà ń lọ àmọ́ ẹjẹ́ á tún fojú ẹgbẹ́ kan wòyà yín ọ̀tá burú mi ká máa wá nǹkan lọ bì ká kálẹ̀ ẹjẹ́ àwòsàn bì náà wò inú Al-Qur'ani mo dá yín padà sí pé ká wò wọn láyà tí mo kọ́ lù lẹ́ẹ̀kan ẹjẹ́ á padà síbẹ̀. bàbá ẹjẹ́ àmọ́ nǹkan méjì ní sí pé in tó ṣẹlẹ̀ yìí Ọlọ́run fẹ́ fi pe àkíyèsí àwọn àfáà. àwọn àfáà lọ́rọ̀ fẹ́ fi àkíyèsí ọ̀ràn sí wa ni. àmọ́ yóò dà ká gbọ́. ó dà ká gbọ́ bá a bá sì gbọ́ yóò tún rẹ lómi wa bẹ́ẹ̀ ìjọ àrùn wa kọ́ máa jẹ́ kúmọ̀ ní wàá kó bọ̀ àwọn afá dẹ̀mọ̀ pé ẹnu lásán lè yí sọ bẹ́ẹ̀ ìjọ padà rán wa ó tọ́ ni Ọlọ́run lè rán yẹn wa. èmọ̀ sọ́njú ní àbí sọ́njú ní wípé àwọn tí mutí ọ̀mùtí nípa ìmọ̀ mutí tààrà ó sì ń bẹ ní ọtí mutí lọ́wọ́ ọwọ́ báwọn àfá àbẹ́ta táwọn ní òkúta àwọn mutí ọtí sì ń bẹ wájú jẹ́ tí mutí tó bẹ́ẹ̀ yó etí yó ọwọ́ báwọn àfá àbẹ́ta táwọn ní òkúta mutí lọ́wọ́ ọkàn lọ mọ́tò rẹ̀ wá lè mú lára ọwọ́ sí àwọn àfá àbẹ́ta ìgbà ẹ̀yà àfá ẹ̀yẹ mú sí ìwòrán dá àwọn ẹ̀ẹ̀ka tíra fáì ẹ̀ẹ̀ka kùránì ọwọ́ sí àwọn àfá àjọtí ó sì wọ́n ní oṣù wọn lẹ́gbà tẹ́wọ̀n pé ọmùtí ni àwọn ọ̀rọ̀ náà ránṣẹ́ o ẹgbà tó mú lọ́wọ́ òun Ọlọ́run wá ránṣẹ́ pé kó sí àwọn àfá àwọn lẹ́gbà kún lè mẹ̀sẹ̀ lẹ́sẹ̀ kún lè kú níbi tí wọ́n wà torí bẹ̀ wọn ìsáyì Ọlọ́run ọmùtí lọ́lọ́run wá rán òun ó lé wọn tán tó sì wọ́n lẹ́gbà tán ó sì wọ́n rádìó títì ẹ̀ ẹjá àwọn ọmọ ẹgbọ́ wà sí àwọn afẹ́ ẹgbẹ́ wọn ti wá sí wọn ọ̀gbọ́ ọlọ́tí ẹgbẹ́ wọn lọ́wọ́ lù wọn ṣe rí gbogbo àwọn nǹkan kí nǹkan bí ìmukúmu bí ìjẹkújẹ láàfáà mi ó jáde tẹ́ ẹ̀ ní rí mọ́lẹ́ Ọlọ́run lára rẹ̀ yóò á dà bígbà tí ẹsẹ̀ ń bọ̀ ń gbàgẹ̀ fáwọn ọmọ àtàkà òde àfọ̀mọ́ ṣubúnú gọ́tà gbogbo ẹ̀ àwọn pípò yẹn rí bí wọ́n lọ òde kọ́ báwọn àfáà kan bá gbọ́ ọtí lọ́wọ́ wọn ó gbẹ̀ ní wọ́n rí yóò ní wọ́n ká àfáà fún wọn ẹ̀wọ̀n sọ kàtàkàtà ìwọ́n pa àpà ọ èyí tó tún wù gan tó sàgbàbò ní tọ́rọ ojú kọ́ yíwa pé àwọn àfá àmà apáyẹ̀ bí àwọn àfá àjọ ohun àwọn ẹ̀dọ́ náà tó bá fẹ́ pàkìyàn kèfèrí ní wọ́n pa wọ́n sì ti jákàn káwọn àfá ò tó di pé wọ́n wà sọ fọ́lọ̀ nǹkan pa kèfèrí torí ṣẹlẹ̀ bẹ́ẹ̀. àwọn ò ti kọ́ sọ́ra wọn láti mọ́dé sọ́ọ̀bù kèfèrí. bẹ́ẹ̀ni bàbá tó ní wàhálà dàn láwùlẹ̀ dínà kábàrú kèfèrí tó fi pa wọn ní 70 báwo ló ti pa wọn ó ní táwọn bá ti ń kírun lọ́wọ́ ó ní mọ́sálásí ọ̀hún àwọn ìlú kèfèrí lọ́pọ̀ mẹ́ ó ní táwọn ọjọ́ Jímọ̀ ìmáàmù tí ó kírun wọ́n ti wá sọ pé ìmáàmù tí ó kírun àwọn ọmọ sọ àwọn ọmọ nínú àwọn lóde mọ́sálásí òjé bàbá yìí wá ní òun ìwà bá wọn kí Jímọ̀ wọ́n wà dúró bí security tọ́ba tí wọ́n ń bọ̀ wá tí wọ́n ti ń bọ̀ wọ́n kà mú òun bu yẹ̀pẹ̀ wà ládàá láwùlẹ̀ sílẹ̀ káwàrú ẹyọ kan tóun bá ti fún ẹni ọba kan láwùlẹ̀ sun ayé ọ̀nà lónìí tó lé máa ń gbé wọ́n àpá àpáyàn wọ́n pààyàn mọ́ná ànábì náà pa kèfèrí kèfèrí làwọn kèfèrí tó fẹ́ wá pa àwọn mùsùlùmí defensive war ni wọ́n pè yún kìí ṣe báwọn náà lè ó fẹ́ bá àwọn ọlọ́wà kèfèrí tó fẹ́ wá bá wọn bí wọ́n ti kírun Jímọ̀ defensive war wọ́n pè yún náà kìí ṣe aggressive wọ́n wá ká wọn ni Islam fàyè gba defensive war kò fàyè gba aggressive war ọkẹ́ wa lè bá wọn bí má lè bá wọn má lọ bá kèfèrí bí títí ń bọ òòṣà kọ́ wá lè bá wọn tó o bá lọ olè má dé Ọlọ́run ní kún ọ
àmọ́ tá a bá fẹ́ bá wọn níbi ẹ̀ tí ń sin ọlọ́run tí ọlọ́run wà kún wọn wọ́n wá inna jundana laqad sabaqat kalimatuna li ibadina al-mursalin innahum la'umul mansurun wa inna jundana ibi wa inna jundana ti sẹ́nu kì í sẹ́bi kọ́ lọ bá kébèrè ibi títí ń bọ̀ wùsà ọwọ́ àwọn ọmọ yìí inú gbàlẹ̀ wọn lè máa lò lè jíṣẹ́ ọlọ́run torí tó bá dé bóòdé ó tún jí àwọn ọlọ́run nítorí ọlọ́run ò ní ọ̀rẹ́. Bàbá òun ló wà bí ọ̀rọ̀ tẹ́ sọ fún àǹjẹ̀ ká wípé àwọn àgbàlagbà tán já àwọn mọ́mú kòtìkòtì tán lè bá a sìnkú tán kú mẹ́ tán padà wá jọ kẹjọ òun kọ́ ní bá wí. àwọn kọ́ àwọn tí wọ́n lè táwọn ń ganu kalẹ̀ sílẹ̀ gbogbo ògbà àwọn tí ń bá wù àmọ́gbò báwọn wù gbogbo àrọ̀ lọ́kàn káwọ́ kàn mú wá síbẹ̀. tó fi rí jọ kẹjọ àwọn ọbẹ̀ táwọn lè ganu síbẹ̀ ní bá wí. báwọn àfa àti ìṣirò tí wọ́n fi pa kèfèrí àti kèfèrí kan ti ń sọ fún bàbá wa kan nínú àwọn àfa ńlẹ̀ yìí ní sọ fún pé wọ́n ń kọ́ jímọ̀ ẹnìkan wọn ń bẹ àwọn kèfèrí làwọn àwọn ń bọ kiri lóko kan náà ni wa wọ́n wá ní mọ́sálásí jímọ̀ rẹ̀ yìí alẹ́ ìgbọ̀rọ̀ kírun ẹlẹ́kírun nínú ìlú yìí èyí tí ń bọ̀ wá tọ́ba tún yà wá kírun jímọ̀ tí ń bọ̀ ó ti wá ilé oníṣúwọ́ àbáwọn àwọn sọ fún pé ilé oníṣúwọ́ èmi jímọ̀ tí ń bọ̀ sí ní báwọn náà gbàtí olùjọ́ àmì ló ń tọ́ bá kú bàbá òsì mà àwọn máa dókó lè àwọn bá dé wọn bẹ̀rẹ̀ sí àyíwá náà tí wọ́n ní ẹran gini àwọn ọmọ ọkọ ní ó kú dá èmi náà sọ ní ìmọ̀pọ̀lọ́ ti bọ̀ kìí ẹ̀pá sàá sí wọn ó sàá bóun ti sọ̀rọ̀ ọlọ́run ti gbẹ́gbẹ́ ìmọ̀láyà àtọ̀ ẹ̀pá wọn ni wọ́n fẹ́ wá fún ó jí dímọ̀ ẹmúlẹ̀ ọlọ́run mọ̀ síbẹ̀ fáwọn èèyàn ọlọ́run àyè bàbá tá a sọ́njọ́ ní pé wọ́n rí egun wọ́ àwọn èèyàn bẹ̀ bàbá yìí bẹ̀ kò kú o ilé akata bàbá náà bẹ̀ kò kú njọ tí n bá gbé wọn wá rí láìfù yìí égbé wa njọ bá gbé wọn láìfù yìí bí wọ́n lè kórè àbí wọ́n lè kórè yìí. ìmọ̀kẹ́ sọ̀rọ̀ wọn ni ibẹ̀ lè gbégbà kọjá lórí ní sùn. ó ti rí wọn. tọ̀ ibẹ̀ ní àdúrà báyìí bí wọ́n sàdúrà sà àtúnṣùn ó lè mọ̀ mọ̀ ní tí ó jẹ lálẹ́ yìí. àwọn èèyàn bẹ tún wọn dọ́dọ̀ àwọn yìí wọn kọ́ sànù wọn wọ́n lè kó fáwọn tí àwọn tí ń fowó tán lára sí owó ń patí. bàbá wọn ọjà eégún bọ̀ yàtọ̀ ọ̀kan lè jégún wọlé nìyí ewu sì lè wọ́ onírú ọ̀sẹ̀ rẹ̀ yìí oníkò sí ẹni wọ́n dá lóògùn òrì olóògùn kọ yà sí ni aláwọn bẹ̀rẹ̀ kú ọwú àwọn kèfèrí lọ́nà ògbó báyìí dáadáa wọ́n máa ná ló ń dé ná gbogbo ẹ̀ kò sí nǹkan kan tí ó sì pẹ̀lú ọkọ̀ ọlọ́run ti bẹ lára rẹ̀ ibi àwọn afá sẹ́kù sínú àmọ́ àwọn yìí ò yẹ mí lọ́wọ́ kọ́sìm ẹni ọ̀rọ̀ bá dùn àìkọ́ ọ̀rọ̀ àní sọtọ́ sùkú lẹ́yìn. àwọn àfáàdà náà àjìnà sí wọn tẹfẹ́tẹfẹ́. àjà àlewà àtẹlẹwà mọ́ àmàlẹ́ ẹsẹ̀ wọn mọ́ àmàlẹ́ mọ́ bà. ẹnu nkẹyọ kan kí àfa ọgbọ́ ìbéèrè ní kẹwàá sọ fún wa ẹnu nkẹyọ kan àyè gba ìbéèrè níbi ìjókòó yìí àmọ́ torí pa alálejò láti travel káà àtẹ́ǹdì sí béèrè àlejò. náà nígbà tẹ́ ní ojú ẹsẹ̀ wọn ti parẹ́ yìí sáà tí ẹ̀ rí ojú ọ̀nà pé bínágbá táà náà lè fi ùsùlù. tá a bá ti lè padà wálé tá a wọnú tùrásù wọn á bójú ẹsẹ̀ wọn bẹ́ẹ̀. náà. ọjà rí pẹ́ àbákọ́lá dàgbà màmá bàyá mi ò yé kálukú àbí aláníyàn kò lè gbà ní yókù. ṣùgbọ́n èyí tí àrùn bẹ̀ ni pé sẹ́wọ̀n pé ẹ sọ̀rọ̀ níjẹ̀ta wípé ajábọ̀rọ̀ sí ó ṣe é dà kò sì ṣe é dà àwọn èèyàn ni wọ́n lọ ganu lójú ó ṣàbùkù fún wọn ọmọ àwọn àfáà gidi tí ò lọ ṣàbùkù fún ó kéré àwọn tí wọ́n ń ṣe jákujàku ìbọnà máa ní kí wọ́n ṣẹ́rí padà wálé kí ni nàtíjà tó wà fún àwọn yẹn gẹ́gẹ́ bí àkíyèsí tẹ̀ ń pè wá pé tọ̀ ká padà síbi táwọn tàná padà tọ́nà bá wá ní kí á lè padà kí wá ní tí ọmọ jẹ́ ìsọ́ọ̀tì ẹ̀ fún wa. irú àwọn àbátan lè ganu táwọn náà bá lè ganu sí di Kùránì. rìsọ́ọ̀tì rẹ̀ mo ti sọ níbẹ̀rẹ̀ rìsọ́ọ̀tì ẹ̀ ní haiba ìtànpè ní haiba òun ní ọ̀wọ̀ àti fearless àbí ẹ̀rọ kè ìbẹ̀rù fearless ìbẹ̀rù àwọn àfa ìníbẹ̀rù àwọn àfa lọ́kàn àti ìní ìbọ̀wọ̀ àwọn àfa lọ́kàn òun ni tíyẹn bá sì ti wà lára bàbá wa àgbà ńlẹ̀ kọ̀rọ̀ bàbá wa kudus ọlọ́mọṣà bàbá wa kẹwọn bisimilayi kò lè wọ̀ la.
ìjọ tá a ti dáyé tá a bá wọn tá a sì ké àtúnwá dàgbà bá wọn lè já àfa bẹ́ẹ̀ títọ́ fi wá kùn èrò bá sábùrì èrò bá sábùrì kódà àwọn ológun ọ̀sọ̀ kódà àwọn ọ̀dọ́fà eré bí wọ́n bí ayé àwọn àgbàlagbà táwọn àgbàlagbà fi ilẹ̀ fún wọn ibi wọn máa jòkó mẹ́rin ibi táwọn àgbàlagbà fi wọ́n sí pé wọ́n jòkó ibẹ̀ wọ́n wà láti ìgbà tán ti bẹ̀ kéke fá wọ́n sì kó wájú ọ̀rọ̀ wọ́n fi wájú ọ̀rọ̀ ń para ibẹ̀ náà wà wọn ní kó mẹ́ o ti yé lẹ́yìn kún ọ lọ jímọ̀ kún ọ darí kún ọ lọ yídì kún ọ darí ní ti ń gbé wọn jáde kó òun lé yídì jímọ̀ àbí tá àfa ńláńlá bá kú tó débẹ̀ wọ́n sára wọ́n sọ wọ́n sì kó mẹ́ padà ẹnu tí wọ́n ṣe nù ni kí ni àwọn abẹ́dà láyé táwọn máa ń wò ti dà gbogbo ọlọ́lá ayé àtolówó ayé àti gbogbo onípò ayé bọ́ ọba sì wá dọ́dọ̀ wọn kún ní ẹ bá wa sọ fọ́lọ́hún ní tí wọ́n ń fẹ́ òsè. bàbá mudiru markaz ọjọ́ òun òun ló jẹ́ kí bàbá wa àgbà lé bàbá kùdùs àwọn àgbà kọ̀rọ̀ ló jẹ́ kí wọ́n fẹ́ràn bàbá Lágége tòní torí nítorí wọ́n fẹ́ràn ẹni tí wọ́n ń sọ ni wípé nítorí ń fẹ́ràn rẹ ni wípé bí bàbá tó bí ọ tí ì ṣe rọ́ọ̀ṣe wọn ni tó jáwọn onífẹ̀ẹ́ rẹ nù torí wọ́n fẹ́ràn bàbá Lágége tòní nù bàbá Lágége ẹnìkan ò ní ààyè lọ́dọ̀ bàbá wọn lè kọ̀rọ̀ tó bàbá Lágége àwọn àti ẹgbẹ́ tó lówó bá dé tó bá wọ bàtà ní bàbá lè kọ̀rọ̀ tó lówó bá dé tó bá wọ bàtà wọ bí wọ́n ti inú ilé wọn ọlọ́run yà bàkà rẹ̀ ibò ilé àlùkùrọ̀ àdìbí tí ń ti ń pè ọlọ́run àwọn bàtà bàbá rẹ̀ ọlọ́run ó sì máa gbà báyìí tòun tọ́lá àti gbogbo tó ní yóò sì máa gbà ọlọ́run kó ṣàánú wa lákẹ́ fi okùnlẹ̀ fọ́lọ́wọ́ bá wa kẹ́ gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti lọ kó ṣàánú àwọn àtàkùn náà káwọn àfáà wa náà tí wọ́n já ṣáájú inú ẹ̀sìn ẹ má hùwà tí àwọn tí ń bọ̀ lẹ́yìn tó fi máa ṣépèlé wọn ẹ má bi tẹ́ káwọn ọmọ kí wù lọ ẹ má bi tẹ́ inú ọjẹ́ sí ẹ má bi tẹ́ inú òun rẹ̀ sí ẹ má bi tá a lọ tá a pa sọ̀rọ̀ ọlọ́run gbogbo àyíká kí ẹ ti sọ̀rọ̀ ọlọ́run àmì kan bẹ tí ọ̀sán ọlọ́run bẹ tí ò ní pàǹfà yà bẹ ọkàn sọ̀rọ̀ bí sẹ́yìn lókun bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ní ẹ gbọ́dọ̀ mọ̀ ó ti wà má kúlù má yòó rọ́fù yòó kọ́ ọ̀ má kúlù má yòó kọ́ ọ̀ ló jẹ́ àwárò kọ́nà bá wa sàlékún dáadáa fún gbogbo alápapọ̀ wala Muhammadu Rasulullah wala sallallahu alayhi wa sallam wala sallallahu alayhi wa sallam kákìló sí ẹ bẹ́ẹ̀ lérò ọ̀rọ̀ àwọn program míì tá a ní àwọn àṣìlá tá a ti nílẹ̀ òun láàmà wá padà síbẹ̀ kò tí wa àmọ́ tá a bá rí ẹni tó látakò kan lérí eré yìí á tó padà wá láti wá sára yìí tó yẹ fún ní táwa ni pé bọ́ ọba tó rí mi padà lérí èyí tá a tó sọ lórí ẹ̀ ẹni tí a bá rí tó látakò lérí ní tá a sọ yìí èyí tí òye á tó padà wá sára yẹ fún pẹ̀lú ẹ̀rí láti sọ yẹ. ẹlẹ́ẹ̀kejì àdìmọ́ ayé sọ fún àwọn mùsùlùmí wa láwa àfa wa wípé ẹwà ayé yìí mọ́ yà mọ́ níwọ̀nba níyé máa lu koru èyí òun lé wa létí gẹ́gẹ́ bí pé kéré yòó tó ṣẹlẹ̀ ní tí kọ́kọ́ ń bá yín wọn bọ̀ tẹ́lẹ̀ kéré yòó tó wáyé kọ́ wá sọ dáka ọ̀rọ̀ tí ń sọ assalatu wassalamu alayka ya Rasulullah gbogbo àwọn tí ń wò wá kí wọn ní gbogbo àyè tó ń kálukú wà tán tí ń wò wá kọ́nà wọn san ilé sàn lóore kó tó tiẹ̀ kọ́ sànú yín kó kún yín kó bùkún yín sí wala Muhammadu Rasulullah wala sallallahu alayhi wa sallam assalatu wassalamu alayka ya nabiyallah assalatu wassalamu alayka ya akrama khalqillah alfi salatu wassalamu abada da'ima alayka wa ala ashabika ajma'in subhana man lam ya'lam qadrahu ghayruhu wa la yablughu alwasifuna sifatahu subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin